ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá kó má tiẹ̀ kú o ká bá sọ̀nà ṣe dáadáa. eléyìí náà ló mú kí á dé ìlú Ìjẹ̀bú Igbó níbi tí a ti ṣe àgbéyẹ̀wò àṣeélẹ̀ bàbá Ọba Joel Adébóyè tí wọ́n jẹ́ Orímolúsì fún ìlú Ìjẹ̀bú Igbó láàrin ọdún 1947 sí ọdún 1955. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi. Ẹ máa bá wa ká lọ bí a ṣe ń ṣe àfihàn ìgbésí ayé àti iṣẹ́ tí bàbá yìí ṣe lórí àpèrè. Ẹ ṣeun púpọ̀. Mo bá yín lóyè, mo pè yín lórúkọ. Orúkọ náà là ń pọ̀ bá aládé. Ẹ kú dédé àsìkò yìí bàbá wa. O ṣeun, ẹ kú àbọ̀ síbí. Ẹ̀dẹ̀ kú àlejò wa náà. O ṣeun. Ó dàbí pé òun èkó tí ń kó sẹ́mi náà lẹ́nu mo ti ń lo dẹ̀. Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí a ṣe fi tó àwọn èèyàn wa létí wípé àwa kì í bọ́mọ ṣe kí bàbá àmọ́ àkànṣàdédé wá ó ní tó gbé wa wá. A wò wípé àwọn kan wà tí Yorùbá máa ń pè ní ẹni a lọ má ṣe é gbàgbé torí wọ́n ní àṣeélẹ̀ báyìí ni àbọ̀ wá bá àríṣe báyìí sì láríkà àríkà làwọn àgbà pè ní bàbá ìrègùn. Ọkọ pàtàkì lára yín gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹjọ́ ẹ bá wa sọ nípa ara yín díẹ̀ fún àwọn èèyàn wa kẹ́mi tó lọ nù tó gbé wa wá. Senator Ọlábíyìí Dúrójayé Ọ̀túnba Kọ́láwọ̀lú ti Ìjẹ̀bú Igbó ní orúkọ mi. Ẹ ṣeun púpọ̀. Èyí tó jẹ́ kí n lo Ọ̀túnba ni pé torí pé ọ̀rọ̀ Ìjẹ̀bú Igbó ló gbé wa wá kí wọ́n lè mọ̀ wípé yàtọ̀ sí pé ẹgbẹ́ àgbà ẹ tún jẹ́ olóyè pàtàkì nínú ìlú. Ló jẹ́ kí n fi eléyìí wọlé. Ọ̀rọ̀ bàbá Kábíyèsí Ọba Joel Adébóyè tí wọ́n jẹ́ Orímolúsì fún Ìjẹ̀bú Igbó láàrin ọdún 1947 sí ọdún 1955 ló gbé wa wá. Bẹ́ẹ̀ ni ẹ kú àbọ̀. Ẹ ṣeun sà. Torí a wò wípé ní òǹkà ọdún 1955 sí àsìkò yìí lóǹkà tí wọ́n jẹ́ ọdún márùndínláàádọ́rin 65 years. Bẹ́ẹ̀ ni. Àwa wò wípé téèyàn bá fẹ́ sọ ìtàn irú ẹni yìí tí wúwa yìí bá sọ gbogbo èèyàn ti mọ̀ wípé ń ta àkànú òwe ni ọ̀gá wa sì ń ṣe nípa lọ́rùn lọ́wọ́ lásìkò náà. Àwa wò pé kó jẹ́ èyí tí ẹ mọ̀ wọ́n ṣáájú ìgbà àpèrè àti àsìkò tí wọ́n lò lórí àpèrè lẹ́ ó sọ ọ̀rọ̀ wọn ó là ṣe fi tó yín lé sí ẹ̀sìn tẹ́wọ́ gbà wá àmọ́ iye eléyìí lọ́pọ̀lọpọ̀ bàbá mi. O ṣeun. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ báyìí irú èèyàn wo ni Ọba Joel Adébóyè gan kí wọ́n tó di Orímolúsì? Ọba Joel Sowumi Sonuga Adeboye kínní Orimolusi Ijebu Igbó àkótákìkì lára oríkì tó máa ń pè kọ́rọ́bọ́tọ́ bí ọká ọmọ wa ọmọ ọ̀sìn ará ètò ọmọ alégún ọmọ ìgbà ìrẹ́ lásọ̀gbọdọ̀ ọlọ́lá èèyàn ni wọ́n níbi bí ẹbí ni mo jẹ́ sí wọn. Ìgbà tí mo ti wà ní ọmọdé ni mo ti mọ̀ wọ́n máa ń wá sí ilé wa ilé bàbá ìyá mi tó jẹ́ ẹbí wọn. Àwọn ní Kúmọdára ìgbà ìrẹ́ lásọ̀gbọdọ̀ ní òkè ṣọpin Ìjẹ̀bú àti Ìtòwò ibi tí wọ́n ti bára wọn tán ní ẹnìkan tó láàánú tó dẹ̀ ní ọ̀yàyà tó nífẹ̀ẹ́ ọmọdé àti àgbà Ọlọ́run wá dá ní arẹwà ọkùnrin ó wá lọ́pọlọ pípé ó tún wá bá àwọn ọ̀rẹ́ pàtàkì rìn àwọn bí bàbá Awólọ́wọ̀ àyànfẹ́ náà jẹ́ sí ní Orímolúsì jẹ́ sí. Now ìgbà táwa àdìgbà tí máa kọ́ mọ̀ wọ́n kan tó dọba ni wọ́n máa ń wọ aṣọ funfun ṣòkòtò àti táwùsà tó Ìgbó máa ń wá tó bá ti dé ọ̀dọ̀ bàbá ní bàbá ò fẹ́ fún wọn ní nǹkan ìtọ́jú nǹkan àgbà ó máa ń fún wọn lábẹ́rẹ́ he was a trained nurse má bínú pé mo ti fo Ìgbó díẹ̀ kún àwọn tó máa ń tọ́jú iṣẹ́ obìnrin ló ń ṣe iṣẹ́ yẹn jù ú sẹ̀ ṣùgbọ́n láyé ijọ́ yẹn lọ́hùn àwọn ọkùnrin kankan wà tán jẹ́ trained nurse
nurses àwọn tó ń tọ́jú ọjọ́ olùtọ́jú aláìsàn ní hospital tó gbayì tó gbẹ̀yẹ ní Ògbómọ̀ṣọ́ àwọn òyìnbó Amẹ́ríkà the Baptist Mission Baptist òkè òṣùpá ibẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ tó bá wálé bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn ẹbí wọn àti àwọn àgbààgbà yẹn wọ́n wá sọ́dọ̀ wọn wọ́n á mú tablet àwọn ẹ̀gúnjẹ oògùn fún àwọn àgbóyà bírò panadol ní ìmọ̀rúkọ tó lè jẹ́ ìjọ yẹn lọ́wọ́ àjọ ọmọdé wọ́n á tún wá fún wọn ní abẹ́rẹ́ aníkàrà olè fún àgbàlagbà àbá kí wọ́n á súre fún àlọ́ sọ́dọ̀ àwọn ọmọ ẹbí mi ó ti fi yẹn jẹ́ kí àwọn ará ìlú fẹ́ràn àpapọ̀ àwọn àgbà ìlú kò tó di ṣé àjọ ọmọdé àwọn mọ̀ pé ọba lọ́la ni wọ́n jẹ́ nígbà yẹn so yàtọ̀ sí yẹn wà yìí ò gbà tó wá dé orí oyè tán àwọn ẹgbẹ́ kan tó ń pè ní IPS Ijebu Patriotic Society àwọn ló fà pé ẹni tó mọ̀wé ló máa jọba lórí yìí torí pé Ìjẹ̀bú Igbó kò ní ìrọ̀lọ́rùn pẹ̀lú ṣíṣe wọn pọ̀ pẹ̀lú Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Òde jẹ́ gàba lé gbogbo akilẹ̀ Ìjẹ̀bú torí àwọn lolú ìlú ìdílé àwa àpàtà jẹ́ ìdílé ọba ní Ìjẹ̀bú Igbó ṣíṣàn wa àti Ìjẹ̀bú Òde wa náà ni ìyẹn ni a ṣe ń kí kábíyèsí àti àwọn bàbá wa ní ọmọ wa ọmọ ọ̀ṣì ọ̀ṣìwà ọba níjàsí níjẹ̀bú Òde ọba tó ń jẹ kí Àwùjalẹ̀ ọba níta tó dé ni oníjàsí yẹn ọba àjàsí ibẹ̀ làbárọ̀ wa náà àwọn ìrá ìlú wá sí pé gbogbo ìyà yìí ti pọ̀ jù níjẹ̀bú Igbó jọ yẹn kí Adébóyè tó di ọba postal office ta ní Cambridge tẹ̀lépátì ní bóyá àti ní postal agent ìjọ yẹn lọ́hùn subnative authority treasury those are the only two instances of government presence ẹ̀yìn tó dé tí Adébóyè lórí oyè ní wọ́n gbé kíní fún wa kì í ṣe hospital gan dispensary bí ìtọ́jú ilé ògùn tí ò ń ṣe ilé ìkóògùn sí now then wọ́n gbé sókè the quality of our treasury the native authority treasury wọ́n fún wa ní agbára díẹ̀ sí ju bó ti wà tẹ́lẹ̀ lọ local council wa wọ́n fún wọn lágbára ju bó ti wà lọ èyí tó jẹ́ pàtàkì yọ ni pé òun kábíyèsí Adébóyè àti àwọn àgbààgbà ìlú àwọn IPS Ijebu Patriotic Society àwọn ló gbé Orímolúsì college wá àwọn ló ti ṣètò pé ọ̀rẹ́ wọn ojúgbà wọn àtọ̀rẹ́ wọn ní Olúwọlé Awókọ̀yà of blessed memory yeah. So àwọn there are people born around between 1910 and 1913 ní èjì wọn kí ni bàbá kan ní àjẹ bàbá 1912 or so. It was December 1911. In 1911 àwọn tó 1913 ní Awókọ̀yà yẹn then Adétáyọ̀ tó dẹ̀gbà kó Orímolúsì nígbà tí tó jẹ́ tẹ̀lé bàbá Adébóyè gbogbo wọn àti bàbá Adénúbi bí ẹgbẹ́ ni wọ́n jẹ́ ńjọ́ ẹ̀ lọ́hùn there were people in their 50s I mean in their 40s 30s and 40s àwọn náà ṣètò pé ẹni tó mọ̀wé tó lè jẹ́ tó tán sí ìdílé ọba òun ló máa fi jọba wọ́n ṣètò yẹn tí Adébóyè fi lè di ọba ìwé lọ káàkiri lọ sí Èkó lọ sí ọ̀dọ̀ ọ̀nẹ́tẹ̀ láti gẹ̀ẹ́ta Àwùjalẹ̀ láti gbà pé ẹnìkan yọ rẹ̀ òun pàápàá ń tọ́jú bàbá Adéṣẹ̀mọ́wọ́ fúnra rẹ̀ ara nǹkan tí òyìnbó ń pè ní good public relations kéèyàn lọ́ọ̀yà mọ́ kó tọ́jú àwọn àgbà Adébóyè tọ́jú bàbá Adébóyè Adéṣẹ̀mọ́wọ́ tó jẹ́ ọba ojú bàbá yẹn rí máàmù nípa ọ̀rọ̀ Ìjẹ̀bú Òde wọ́n fìgbà kan ṣí adé lórí ẹ̀ pé àyàkó ó gbé adé ìlẹ̀kẹ̀ wá sí ààfin Àwùjalẹ̀ àwọn ọ̀pọ̀ rẹ̀ wọ́n ṣe adé lórí ẹ̀
gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń bí àwọn tó kàwé àwọn IPS àwọn ọ̀jọ̀gbọ́n níjẹ̀bú pé irú ìyàwó lélẹ̀ Ìjẹ̀bú-Òde ní adétiẹ̀ àwọn náà ní ẹ̀tọ́ àti ní adétiwa Ìjẹ̀bú dẹ̀ tóbi gan we are the biggest in Ìjẹ̀bú-land ìlú tó tóbi jù gbogbo akílẹ̀ Ìjẹ̀bú ní Ìjẹ̀bú jẹ́ ní population àti fífẹ̀ ìlú ṣe mọ̀ pé mẹ́ni àwọn ìlú púpọ̀ ìlú míì ló máa jẹ́ alábàání boundary ààlà tó bá pààlà àwa state mẹ́ta ní Ìjẹ̀bú bá pààlà ní àríwá wa Ọ̀yọ́ state là bá pààlà ibẹ̀ ni bàbá mi ní ògbódẹ̀ sí lókè àpàṣọ ní north east wa Ọ̀ṣun là bá pààlà ilẹ̀ wa pẹ̀lú Ifẹ̀ àní àlà Ìjẹ̀bú pẹ̀lú Ifẹ̀ pẹ̀lú Ilé Ifẹ̀ àní àlà then far north east wa òun ni Oǹdó àtúní àlà pẹ̀lú Oǹdó náà ìlú tó tóbi ní ṣùgbọ́n kọ́tà ń pè ní glorious village níjọ́ ẹ̀ náà kó tó di pé Adébóyè dé orí oyè ìgbà tí Adébóyè dé orí oyè ní gbogbo kan bẹ̀rẹ̀ sí lọ dáradára fún Ìjẹ̀bú agbá òmìnira wa lọ́wọ́ Ìjẹ̀bú-Òde irú tẹ́lẹ̀ rí tí a bá fẹ́ ra ìwé ìròyìn ó máa lọ Ìjẹ̀bú-Òde lọ rà ni tí wọ́n fẹ́ búrẹ́dì pàápàá ẹ tó bá lọ sí Èkó àbí lọ sí Ìjẹ̀bú-Òde tó máa rí búrẹ́dì rà wá sí Ìjẹ̀bú kò sí títì ọlọ́dà kan ṣoṣo kò sí ẹ̀rọ omi kan ṣoṣo ní Ìjẹ̀bú ní 1947 kò tí mo sọ yìí I was born in 1993 so mo ti gbọ́njú mo mọ nǹkan tí mo sọ now èyí tó wá jẹ́ àṣeyọrí jù lọ má nígbàgbé tí ọba Adébóyè ṣe fún Ìjẹ̀bú ni ó dá Orímolúsì kọ́lẹ́jì sílẹ̀ ó dẹ̀ pé ọ̀rẹ́ òun pẹ̀lú àwọn Adénúbí àti àwọn tó lọ sí St Andrews náà ti mọ Awókọ̀yà pé ọ̀jọ̀gbọ́n èèyàn ni òun ló mọ̀wé ju gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn tó lọ́bẹ̀ àwọn Òkúsàmì àwọn bàbá Sonuga àwọn tó ń jọ kàwé ní Ọ̀yọ́ ní pẹ̀lú Awókọ̀yà pé almost a genius àwọn ló gbìyànjú àti fọwọ́ kún lọ sí ìlú òyìnbó ẹ̀kọ́ lọ́ka èkó lè wá ṣe ọ̀gá ilé ẹ̀kọ́ táwọn máa dálẹ̀ ìmídẹ̀ pẹ̀lú àwọn tí orí tó ṣoríire láti jẹ́ foundation students of Orímolúsì College January 28, 1949 ṣe Adébóyè ló wà lórí oyè nígbà tó dá Orímolúsì College ilẹ̀ ìjọba tó wà àwọn kan sọ pé kò yẹ kó wọ́n pè ní Molúsì torí ó lè wá claim pé tiẹ̀ ni Molúsì Orímolúsì ó ti pè ní Molúsì kó pè ní Ìjẹ̀bú grammar school àbí kìíní kan kó má pè ní Molúsì wọ́n jà torí yẹn gbé ègé kò yẹ kó gbé sókè sọpin ibi àdúgbò míì ló yẹ kó gbé sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló fi ọgbọ́n ẹ̀wẹ̀wẹ́ torí kó ti gbé pẹ̀lú àwọn ará Ọ̀yọ́ Ọ̀ṣun jọ yẹn lọ́hùn was part of Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ọgbọ́n ẹ̀rọ tí Yorùbá tó fi máa ń báyìí wọn lò pọ̀ Kábíyèsí Adébóyè ó ní gbogbo ẹ̀ ara ẹ̀gbọ́n ló fi gba ló fi tẹ́ ọkàn ọba Gbélébùà Adésànyà ọba Ìjẹ̀bú-Òde àti Akílẹ̀ Ìjẹ̀bú tó fi fà mọ́ra tí ẹ̀ fi fẹ́ràn ẹ̀ mo sọ pé arẹwà ọkùnrin ni bàbá yẹn lé ijó ẹgẹ́ àkótágìjì bàbá múradéwó ara àwọn oríkèé ni ìyẹn ni gbogbo pé very charismatic man adọ́dọ̀ Àwùjalẹ̀ abáṣàbàdà àti wíwájú kò sí ọ̀rọ̀ agídí fi gbé ìjọ̀gbọ̀n bẹ́ẹ̀ bí nǹkan tó jẹ́ pé ìyẹn àpá yọ́nú sí irú èyí tó jẹ́ pé ìyẹn ń bá adé ṣẹ̀mọ́wọ́jà ní gbogbo ìgbà ọ̀rọ̀ pé wọ́n yan lè mọ́mọ́ ń jẹ gbogbo tó overrule gbogbo orú yẹn kò sí nǹkan tí Adébóyè ṣe ń jẹ gbogbo tí Adésànyà tó overrule tó yípo so ọgbọ́n ẹ̀wẹ̀ yẹn pẹ̀lú nǹkan tí Adébóyè tó fi jẹ tó ṣe kọjá lẹ́yìn ìgbà tó dé orí oyè tán títí ọ̀dà owó ọ̀jẹ̀ gbogbo omi ìlò owó ọ̀jẹ̀ gbogbo mo sọ pé grammar school Orímolúsì College owó ọ̀jẹ̀ gbogbo 1949
shortly kó tó kú gas school tó wọ̀ Ìjẹ̀bú-Igbó the female counterpart of IPS àwọn ló engineer yẹn àwọn Mrs. Adénúbi ìyàwó president IPS àwọn Mrs. Adénúgà yèyé ọba of Ìjẹ̀bú land tó aunt ló jẹ́ sí Àwùjalẹ̀ ọba bàbá tẹ̀wọlẹ̀ tó wà lórí oyè ẹsẹ̀ Ìjẹ̀bú Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land òun náà bí Mrs. Adénúgà yẹn náà bí olódẹ̀ bí Glo ọmọ wa tó ń jẹ́ Glo yẹn ìyá ẹ̀ àwọn lọ́lá ní àná lè jẹ́ ní Ìjẹ̀bú-Igbó gbogbo àyẹn náà parajọ tán dá guy school lẹ̀ ní February 7, 1955 and Kábíyèsí Adébóyè died in the Tripoli aircraft on 21st of September 1955. Now ìwé tí mo mú dé yìí lè gbà tó pẹ́ bọ̀ flashback ìwé yìí bí ọdún kẹta sẹ́yìn náà gbé ìwé ìjáde ṣe orí àwòrán yìí Kábíyèsí rẹ̀ ìgbà tó ń lọ sí ìlú òyìnbó ọ̀la ló máa pé ọdún karùndínláàádọ́rin ọ̀la yìí that is September 8 ló máa pé 65 years. ó túmọ̀ sí pélé lámọ̀rin láti wá ní lámọ̀rin yìí anniversary tó ní Akílẹ̀ Ìjẹ̀bú ìjọba action group ti Awólọ́wọ̀ wọ́n ń lò pé ta ni máa ṣe the 9th minister traditional ruler náà fẹ́ fún lẹ́yìn ìyàtọ̀ sí bàbá Ọlọ́wọ̀ fọwọ́ ọba Benin ọmọ náà nẹ́ẹ̀dọ́ kó àpọ̀lọpọ̀lọ paramount ruler of a whole division not just a town not just a subdivision òun náà consider pé either Orímolúsì or àwọn pépà ń gbé sí nínú ìwé ìròyìn wọn ń gbé ńgbà yẹn títà ní máa ṣe commissioner special minister for special duty or something ní cabinet yẹn ṣùgbọ́n ọgbọ́n tí Awólọ́wọ̀ dá sí bàbá Awólọ́wọ̀ ni pé wọ́n fún ọmọ ọ̀nàbà lẹ́nu because we high status wọ́n fún ní portfolio yẹn wọ́n á fún bàbá ní compensation pé òun ni kó lọ represent Ogun state government a high cocoa producing area àwọn tó yẹ pé kòkó apẹ̀lú lágbàáyé apẹ̀lú àwọn tó ń ta kòkó tó pọ̀ jù so nọ́mbà ní kó lọ ṣojú fún western region jẹ́ yẹn lọ́wọ́. káwọn tó wò wá lé ó lè rí dáadáa Ọba Joel Adébóyè àkọ́kọ́ Orímolúsì ti Ìjẹ̀bú-Igbó láàrin ọdún 1947 sí ọdún 1955. Gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ bọ̀ ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ mọ̀ pé mo ṣàlàyé lọ́jọ́ tí mo pè yín pé tí a gbé kinní yìí sílẹ̀ fún ni káwọn èèyàn fi lè mọ̀ wípé gbogbo nǹkan tí ẹnìkọ̀ọ̀kan wá ń ṣe làwọn èèyàn ń wò ní tí èèyàn bá dẹ̀ ṣe sílẹ̀ yálà ó dáa tàbí kò dáa ọ̀hún làbọ̀ wá bá ẹ ṣeun bàbá mi àwa káwọn èèyàn lè wá mọ̀ wípé bàbá yìí wá wọn ṣiṣẹ́ àti ẹ̀rí kà mo fẹ́ kẹ́yìn tó tẹ jágbàlagbà tó máa fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ròyìn wípé àwọn ibì kan wà tí ó jẹ́ igbó kìjikìji tí àwọn èèyàn máa ń fi ara pamọ́ sí ṣọṣẹ́ burúkú tí bàbá yìí sì pé ìgbìyànjú tí wọ́n sì sọ ibẹ̀ di ọjà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ náà ni láwọn achievement àwọn nǹkan ìṣeré tó ṣe ni mo sọ fún yín nípa tẹ̀kọ́ ìyẹn gan nípa ká tó ló ṣe mo fẹ́ ká tó mẹ́nu bàyẹn náà. Igbó márùn-ún ní Ìjẹ̀bú-Igbó ń jẹ́ ẹjọ́ ẹ̀ náà pé àdúgbò márùn-ún ló parapọ̀ jẹ́ ìlú kan ṣoṣo Òkè Ṣọ̀pin Ọ̀jọ́wọ̀ Àtìkòrè Òkè Àgbò àti Jàpárá láwọn ibùdó márùn-ún tí ọmọ-ọba Ìjẹ̀bú-Òde Ọ̀nàyẹ̀lú tó wá dá Àdìgbò sílẹ̀ tó jẹ́ òun lọ́kọ́ jẹ́ ọba ní Ìjẹ̀bú-Igbó ọlọ́jà Igbó ọ̀nà márùn-ún yẹn ní settlement àwọn ọlọ́dẹ tó bá wá Ìjẹ̀bú-Igbó jẹ́ ibi kan tó jẹ́ ilẹ̀ tó lọ́ràá inú igbó kìjikìji ni mo lè sọ pé a ní ààlà pẹ̀lú Ọ̀yọ́ Ọ̀ṣun àti Ondo state àwọn ọdẹ apẹnipọ̀ lọ́dọ̀ wa ìkan náà àwọn
ẹbí wa bàbá Adékànbí Anídòògbò lórí ẹṣin was an elephant hunter. Ó pa erin tó níye ọmọ Ìjẹ̀bú gbogbo náà lòun. Now àwọn Igbó yẹn olóko àdúgbò lọ ẹ̀lò ọ̀nà yẹ̀lò ló tẹ àwọn àdúgbò yẹn ló bó ti ń ṣọdẹ káàkiri ibi tó máa dé nígbà tọ́jọ́ máa wọ̀ tó ń pè ní ọ̀jọ́wọ̀ ìyẹn ní ọ̀jọ́wọ̀ yẹn àdúgbò bíi tèmi ti dìde wá nìyẹn. Now ibi tó fi ṣe ìjókòó gan ibùdó ọdẹ àti òkè tákò ibi tó pa ẹni sí ibi tó ta ọfà fẹ́ni tó òkè tákò ibẹ̀ ní ibi ààfin ọba wà lè sí òkè ṣọpin nìyẹn ìyẹn ló tóbi jù ní gbogbo Ìjẹ̀bú. Láàrin òkè ṣọpin àti ọ̀jọ́wọ̀ igbó kìjikìji ló wà láàrin wọn àti bá igbó yẹn bẹ̀. Ilé bàbá mi àgbà táwọn àgbégbàtà tí mo sọ pé Kábíyèsí Adébóyè máa ń wá tọ́jú bàbá fún lábẹ́rẹ́ àṣegbò tó fún olóògùn tó wá wálé láti Ògbómọ̀ṣọ́. Inú igbó a máa ń wọ igbó yẹn níwájú ilé wa báyìí ni tá aago méje bá tẹ̀ wá ti ní ká tilẹ̀kùn àwọn nítorí igbó àwọn èèyàn lè máa bọ̀ nínú igbó àbí ìkọ́ bẹ́ẹ̀. So àwọn igbó yẹn tó láàrin Ọ̀jọ́wọ̀ àti Àtìkòrè lódó tó jẹ́ ìkẹta ní Ìjẹ̀bú sí igbó tó wà láàrin wa. Then láàrin Àtìkòrè àti Òkè Àgbò igbó tó wà láàrin Òkè Àgbò àti Òkè Ṣọpin igbó tó wà. So àwọn igbó yẹn about 4 thick forests ló wà láàrin àwọn settlement márùn-ún wọ̀nyí. Láàrin Ọ̀jọ́wọ̀ àti Ìjàpárá fúnra ẹ̀ igbó wà. Láàrin Ìtòwò lókè Ṣọpin àti Ìjàpárá igbó wà. Gbogbo àwọn yẹn ni Adébóyè ṣe ètò bí wọ́n máa ti sọ igbó dìlú. Ètò igbó tó tóbi jùlọ lèyí tó wà láàrin Òkè Ṣọpin Ọ̀jọ́wọ̀ àti Àtìkòrè òun ló sọ di ọjà 1948 ọdún the first anniversary ní lórí ìtẹ́ igbó yẹn ló kọlù. Òní wọ́n fi ṣiṣẹ́ àkànṣe. Ló ṣe méjọ wà tó jẹ́ kí gbogbo ìlú jẹ́ kí n kọ láwọn orin tí wọ́n kọ nígbà yẹn lọ́hùn. Mi lóhùn orin ò bá ti kọ́ ní kẹbà mi gbà ọ́. Ọgbà bẹ́ẹ̀ náà ni. Ọba ń gba adéjọba ìdẹ̀ráwọ̀ lóye. Ọba ń gba adéjọba ìdẹ̀ráwọ̀ lóye. Ọdẹ Ifá ọba Adébóyè nífàmú ọba ọmọ kékeré jọba ìdẹ̀ráwọ̀ lóye. It was about a young man of about 36 when he was crowned. So ni wọ́n ṣe kọ́ yẹn pé a young person has become a king of our domain, and so there's prosperity coming our way, and it had really happened. Ara prosperity yẹn ni pé ó sọ gbọ́dọ̀ lù gbogbo igbó ìlú ọ̀pọ̀ àwọn rẹ̀ gbogbo àwọn àṣà gbogbo kàmáromi lò kàmáriná lò gbogbo yẹn lọ parẹ́ nípa ìbálò ẹ̀ pẹ̀lú the government of the day. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ń jẹ́ bí age group ni wọ́n òun ọmọ 1911 bàbá Awólọ́wọ̀ ọmọ 1909. You see comradeship yẹn ó wà láàrin wọn. So especially ní Akilẹ̀ Ìjẹ̀bú lẹ́gbẹ́rẹ́gbẹ́ ni wọ́n máa ń ní àwọn èèyàn máa ń kóra wọn jọ. So yẹ ọba ń gbadé àbọ̀bá fẹ̀yìntì ní orúkọ tó ń pè àwọn tó ń bí ní àkókò tó ń bí Kábíyèsí wáyé. People born around 1908 to 1910, 1911 thereabout. Ọba ń gbadé ni wọn. Ọba Àgòróyè làwọn ẹ̀gbọ́n wọn bí 1904 to 1907. Then àwọn ẹ̀gbọ́n àwọn yẹn ni ọba fowó rà. Ọdún mẹ́ta ló ń fi ń ṣẹgbẹ́. Ẹni ara achievement Ọba Adétọ̀nà ọ̀sẹ̀ yìí ni pé ó ti revive ẹgbẹ́lẹ́gbẹ́ yẹn. Èmi tí mo bá yín sọ èmi ni kíwá ẹgbẹ́ Máfòókù tó jẹ́ ẹgbẹ́ ti Àwùjalẹ̀ fúnra rẹ̀ tó ní age bracket àjọ wa 1932 to 1934. So Àwùjalẹ̀ ló revive yẹn. Níjọ́ yẹn lọ́hùn-ún it was still on in force. Ẹgbẹ́ ló máa ń ṣe nǹkan pọ̀ tó máa ń ṣe. Mo sọ pé bẹ́ẹ̀ ẹgbẹ́ classmates and age mates àwọn ló ṣe ètò bí Awókọ̀yà ṣe wá di principal Orímolúsì college torí kojú ọ̀rẹ́ ìdí ẹgbẹ́
pẹ̀lú kábíyèsí àtọba Adébóyè àtọba Adétáyọ̀ tó jẹ tẹ̀lé nígbà tó ní accident. So Igbó yẹn ó sọ Igbó yẹn di ìlú ńgbà yẹn lọ́hùn. Ó bẹ̀rẹ̀ gbé àwọn nǹkan mèremère wá sílùú, omi, iná, ilé ẹ̀kọ́ gíga. Ó tún bá àwọn kátólíìkì lọ́rẹ̀ pé Catholic Mission wọ́n gbé hospital ńlá wá. So àwọn tó ń sọ pé ó yẹ kó jẹ́ àdúgbò wọn ló yẹ kó gbé Orímolúsì college sí nǹkan tó fi compensate tó bẹ́ẹ̀ ni pé tún mẹ́tò ṣe tó ń bá jọ yẹn pé ó ṣe jẹ́ Òkè Ṣọpin ló gbé Orímolúsì college sí. The next development project tó wá sí Ijebu Igbó was the Catholic hospital Òkè Àgbò ló gbé sí. Bó ti ṣe àwọn ètò ní mèremère ó máa jáde lálẹ́ lọ́wọ́ bí ìlú ti rí. Then pé kí dára àwọn community development tó ṣe láago 5 afúnfèrè ọba ó máa fún fèrè ṣe làwọn ará ìlú dẹ̀ ti mọ rẹ àwọn tó tẹ̀ láago ńlé ìjọ yẹn lọ́hùn. So wọn ní ọba fèrè ọba ti dún o fèrè ọba ti dún yẹn olùkọ́ abẹ̀rẹ̀ sí ní jáde láti lọ sí ilẹ̀ tí mọ́kọ́ bẹ̀rẹ̀ sí lọ sí ìlú wọn. Gbogbo àwọn ètò bẹ́ẹ̀ yẹn ilé galvanized and organized the community. Yes, any other thing? Ẹ̀ṣọ́ jẹ́ kí n báwọn èèyàn wa sọ̀rọ̀ díẹ̀ lórí eléyìí tí à ń sọ. Ṣé ẹ rí báyìí gẹ́gẹ́ bí a tún ṣe gbọ́ lẹ́nu bàbá wa fúnra wọn, kò sí ẹ̀rí pẹ́pẹ́ àtòrí pé èèyàn jí ọmọ kékeré èèyàn bá láǹfààní láti wà ní ipò kan pé kò wá nítorí pé ojú ọmọdé ni kí nǹkan ó máa wọlẹ̀. Ẹ rí báyìí gẹ́gẹ́ bí bàbá wa ṣe mẹ́nu bà pé ọdún 36 gan ni kábíyèsí nígbà tí wọ́n gorí àpèrè. Wọn ò sì torí wípé wọ́n jẹ́ ọ̀dọ́ kí wọ́n máa ṣe dànídàní bíi púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń rí lásìkò yìí. Wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n la ipa rere torí wípé wọ́n lapa ní ìgbà náà ló ṣe jẹ́ kó rí yá tí inú àwọn àgbà gan fi ń dùn páwọn òṣìyàn torí ṣe mọ̀ wípé ibi tó ti jẹ́ wípé àgbàlagbà ló máa ń ṣàkóso bẹ̀ tí wọ́n wá wò wípé a fẹ́ kí ọ̀làjú owó ìlú wa ni wọ́n fi mú kẹ́ni tó kàwé ó ṣe é tó kàwé ìwájú ọmọdé tí ò dojú ti àwọn tí wọ́n yàn án. Eléyìí ló mú kó rí yá wá tó fi di pé wọ́n ń kọrú orin tí bàbá wa kọ fún wa lẹ́ẹ̀kan. Nítorí náà wá gẹ́gẹ́ bí ọ̀dọ́ ẹgbẹ́ àfi eléyìí sí ọwọ́ àlàáfíà wa ká má bàa fi jẹun. Ipò yòówù tí a bá láǹfààní láti dìmú ká ṣe nǹkan tí wọ́n á fi tí òfin ní dènà mọ́ ẹlòmíì jọ míì torí táwọn ò bá ṣe dáadáa ńgbà náà ó ṣeé ṣe kí wọ́n tún ní ẹ̀wò nígbà táwọn àgbàlagbà tí ọ̀kàwé kúkú ṣe ìlú ń tòrò kí láǹfààní alákọ̀wé tó ṣe tí ò sí ìyípadà ṣùgbọ́n torí pé nígbà tí wọ́n ṣe wọ́n rí ìyípadà wípé wọ́n mú ọ̀làjú wọ ìlú gbogbo ibi tó jẹ́ igbó tẹ́lẹ̀ wọ́n sọ di ọjà tí káràkátà ti ń wáyé tó ní kálukú gan ti ráyè rí ọwọ́ mú lọ sẹ́nu dípò kó jẹ́ nǹkan tó ń pa wọ́n lára tẹ́lẹ̀ wọ́n sọ di nǹkan tó padà jẹ́ àǹfààní fún gbogbo ìlú lápapọ̀. Eléyìí jẹ́ ohun tí ó yẹ kí a ní lọ́kàn. Ẹ jẹ́ kí n wá tún ṣe báyìí bàbá wa nígbà tí wọ́n lọ báwo ni gẹ́gẹ́ ti mẹ́nu bà pé ìrìn àjò wọn náà fún ìlú ni kì í ṣe pé ṣe wọ́n pé ní ìsìn báyìí. ká tó padà síbẹ̀ ká tó débẹ̀ nígbà pé kan tó fẹ́ sọ yìí jẹ́ kí n fi nǹkan méjì kún sórí ìgbà tí bàbá Adébóyè dé kan fọ́ gbogbo igbó yẹn ó fẹ́ káàyàn lọ máa kọ́lé síbẹ̀ ni ṣé làwọn èèyàn sá láti lọ kọ́ ilé sí àwọn igbó yẹn tó ń gbà pé igbó ìrúnmalẹ̀ ni wọ́n pé ọmọ àwọn tó bá ṣẹ̀ nílùú àwọn tó bá jalè àwọn tó bá jalè nílùú wọn lọ bẹ́rí wọn dànù ni àbí tó bá ṣe àṣemáṣe igbó àrèmábọ̀ ni àwọn igbó wọ̀nyí àwọn èèyàn gbà pé ìwìn ìgbòrò díẹ̀ nínú actually ìgbòrò nínú so àrèmábọ̀ níbẹ̀ so ìyẹn ló ṣe wá sọ di ọjà so ọ̀sán nìkan ni wọ́n ná ọjà wọn kì í lọ́jà ní òru àbí lálẹ́ so ara àwọn ọgbọ́n tí kábíyèsí lónìí nígbà táyàn sá sí igbó ńlá yẹn àwọn ìyókù àwọn ilé bẹ̀ sí kọ́lé wọn pẹ́ tó fi kọ́lé kọ́ra wọn yàtọ̀ sí yẹn nípa ti secondary school tó mú wá Orímolúsì college ó jẹ́ one of the best policy school wa mọ́tò ni only the best is good enough for Africa àwọn ọ̀jọ̀gbọ́n olùkọ́ni ni àwòkọ́ ẹ̀yà yẹn jẹ́ òun ibi ọ̀dọ̀ wa ló ti lọ di the first minister of education Western Nigeria tó dẹ̀ dá òun pẹ̀lú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ as premier
àwọn ló introduce free primary education in the whole of the first in the whole of Africa, first in Africa. Àwọn ló ṣètò yẹn. Ara àǹfààní ẹ̀ ni pé ní Akílẹ̀ Ìjẹ̀bú lénìí mi ò bá rí ìlú míì tó ní pápá nílẹ̀ Yorùbá àgbà mi sure pé a rí ìlú tó ní professors tí wọ́n kì í kàwé kọjá level professor lè ọmọ àkàdé. Ìjẹ̀bú ní professors ju any other part of the land. About last count about 35 lójú ọmọ Ìjẹ̀bú. Not less than about 20-25 of them are ex-products of Orimolusi College Ijebu. Professors in different fields, science-related fields. Professor, one of them is Professor Ogunye, who is Professor of Chemical Engineering, one of the first 10 in the whole of Nigeria. Túnba, today professorate level in the field of chemical engineering. So many of them, about 35, no more Ijebu, mostly ex-Orimolusi College students. Now, for example, Femi Talabi, oh sorry, Mama Eni Talabi, Bamiro, Femi Bamiro, professor, who was one of the first 10 vice chancellor of the University of Ibadan, the first university in Nigeria, University of Ibadan. Out of the first 10 vice chancellors, Ọmọ Ijebu jẹ́ méjì nínú wọn. Professor Banjo and the Professor Banjo and Professor Femi Bamiro, Ọmọ Ijebu ni wọn. Orimolusi ni Bamiro yẹn jẹ́ school mi, second school mi ni Banjo lọ́bẹ̀ Ọmọ Ijebu náà méjì. So Premier University in Nigeria, first 10 vice chancellors Ijebu produce méjì. Yàtọ̀ sí yẹn in the field of commerce and industry, Ijebu, there was a newspaper publication about 8 years ago, 10 richest Nigerians. Ọmọ Ijebu méjì wà nínú wọn. And that's the Igbó, Adenoga, Níyì Adenoga. Mo sọ pé màmá ẹ̀ pẹ̀lú àwọn tó dá gas school lẹ̀ ní Ijebu. Àwọn ọmọ Olúbádéjọ, àwọn ọmọ àdọ̀rọ̀kẹ́, ọmọ Olúbádéjọ, ọmọ Adẹ́rúbẹ nídẹ̀ẹ̀rùn, ọmọ Elékùrò Òkèjàgà. Ìdí wọn nìyẹn ní ọmọ parí ọlá yìí bàbá Ìlẹ̀kẹ̀. Ni wọ́n ní Ijebu. Òun àti the gentleman he too is a prince in Ijebu. He's based in Ibadan, only Honeywell. Otudeko, Ọba Otudeko, Ọba Fọdúkẹ́ Otudeko. Ó pẹ̀lú àwọn 10 regions Nigeria tó ń rí ìtìjọ́ ẹ̀ lọ about 8 years ago. Ìjẹ̀bú náà lòun Ìjẹ̀bú nìyá ẹ̀. Bí Ìjẹ̀bú ti jẹ́ ilé ìyá àti Igbó Adenoga. So these are some of the achievements that they contribute pé ìlú yẹn mú wá and leadership tó bá mú wá síbẹ̀. Ẹ ṣeun. Yes. Ǹjẹ́ wàá béèrè ìbéèrè tó pọ̀ tó fẹ́ béèrè? Sorry for that time, mo yẹ kí n fi kún nǹkan tí mo sọ tẹ́lẹ̀ ní mo ti fa ọyẹ fún. Àmọ́ yìí ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣe púpọ̀ sà. Nǹkan tí èmi fẹ́ béèrè náà ni nípa ìrìn àjò wọn lọ sí orílẹ̀-èdè Britain tó fi di pé gbogbo ẹ̀ padà rí bó ṣe rí. Bóyá kí n wá gbé ìbéèrè òun lọ sọ́dọ̀ ìyá wa. Bẹ́ẹ̀ ni. Ọmọ Adébóyè, ìyàwó Adébọ̀wálé. Ẹ ṣeun, ẹ káàbọ̀. Ẹ kú àgbẹ̀yìn tẹ́yìn ṣe fún bàbá Ọba Joel Adébóyè. Ẹ̀yin náà ti wà bí ẹ ti gbọ́ ohun tí bàbá wa sọ nípa Kábíyèsí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí. Níwọ̀nba nǹkan tí ẹ rántí ní ìgbà náà, irú èèyàn wo ni bàbá yìí? Ẹ jẹ́ kókó kí ìhórí kí bàbá náà kó kì í èmi kò sọ díẹ̀ ní. Ọmọ Orímolúsì, Joel. Ọba Joel Sowumi Sonuga Adébóyè. Ọmọ Orímolúsì, ọmọ àdòròkè, ọmọ ọlọ́jà àgbó,
ọmọ alégún mádẹ̀yìn, Ọmọ-ọba níjàsí, ọmọ akọ ẹlẹ́dẹ̀ tó ń ta bóróbóró, kọ ẹlẹ́dẹ̀ jáde ẹ̀jẹ̀ rẹ̀ máa wọlé, ọmọ ajoyè kóyè ewu ní jẹ, ọmọ igi ńlá àràbà nígbó tí ń migbó kìjikìji, ọba ò kábíyèsí òmìnirò. Èyí jẹ́ ọmọ, mo ní ẹ̀gbọ́n níwájú, ẹ̀gbọ́n tèmi ni Morádéhùn Abísọ́lá, ọmọ Sonuga, ìyàwó Akíóyè ní lèmi tẹ̀lé wọn. Bàbá wa jẹ́ bàbá rere, ó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ púpọ̀, ó nífẹ̀ẹ́ ọmọ, bó ti nífẹ̀ẹ́ ọmọ tó bẹ́ẹ̀ náà ó tún jẹ́ akíkanjú, kò bọ́mọ jẹ́ o, kò bá ọmọ jẹ́ rárá. Ní àǹfààní tó nítorí pé àwọn òbí tiẹ̀ wọn ò kàwé, bàbá wa àgbẹ̀ ni wọ́n, ìyá bàbá wa ìyá ẹlẹ́kọ̀ọ́ àti mọ́ínmọ́ín, ṣùgbọ́n kò sí bí wọ́n ti lè ṣe oúnjẹ òyìnbó tó dùn tó. Tẹ́ ẹ bá jẹ mọ́ínmọ́ín ìyá bàbá wa ẹ̀ ní jẹun mọ́, ẹ̀kọ́ yẹn. Ní ọjọ́ ìsinmi tá a bá lọ sílé ìjọsìn tí gbogbo àwọn ìyá wa gẹ́gẹ́ bí ọba, ẹ mọ̀ pé a níyàwó púpọ̀ tó lúkálùkù ti ṣe, ṣùgbọ́n bá a bá ti ń wọlé lábọ̀ ọ̀dọ̀ ìyá àgbà là ń lọ. Tẹ́ ẹ bá ti jẹ mọ́ínmọ́ín yẹn, oúnjẹ tó ń ṣe fún yín ẹ̀ ní jẹ mọ́. Ó jẹ́ ẹni tó ní ìfẹ́ ẹbí, ilé kan tó kọ́ ibẹ̀ làwa dàgbà sí pẹ̀lú ìgbà tó kó tó jọba, kó tó lọ s'Ógbómọ̀ṣọ́ tó ṣe gbogbo ẹ̀. Inú ilé yẹn ni gbogbo wa, ibẹ̀ ni ìyá ẹ̀ ń gbé, ibẹ̀ ni bàbá ẹ̀ ń gbé, ibẹ̀ ni àbúrò ẹ̀ ń gbé, ibẹ̀ ni gbogbo àwọn ìyàwó dẹ̀ ń gbé, kẹ́ ẹ lè mọ bí ilé yẹn ṣe tóbi tó. Kò sì síjà. Kò síjà. Then ìkòkò kan, inú ìkòkò kan ni gbogbo wa ti ń mu omi, inú ìkòkò kan ni a ti ń mu omi. Ìyá bàbá wa jẹ́ ẹni tó kó ẹbí mọ́ra, ìkòkò ńlá ni, kò ń jẹ ọbẹ̀ ẹjọ́ kejì, kò dẹ̀ ń jẹ ẹran màálù, ẹran ìgbẹ́ tàbí ẹja gbígbẹ. Ó ní kinní tán fi máa ń yan ẹran ìyanran yẹn, ẹ̀rọ ìpé ìtàn fi rin ṣe. Ó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọdé, ṣùgbọ́n bàbá wa bí i pé òun ní àkọ́bí, ó jẹ́ akíkanjú. Ẹ̀yìn tó ṣèyàwó tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó lọ sí Ògbómọ̀ṣọ́, àwọn Baptist ló bá ṣiṣẹ́, àwọn tó ń jẹ́ ẹlẹ́gbẹ́ wọn bàbá Ògúnníyì wọ́n wá láti Àwẹ́, àwọn yẹn náà jọ ń ṣiṣẹ́. Ẹni tó tún jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó tó mọ́ tímọ́tímọ́ Iléṣà, bàbá Ẹ̀san, àwọn yẹn wọléwọlé. Bàbá Ẹ̀san yẹn ó wá ní àwọn ọmọ kan tó jẹ́ pé ìkan jẹ́ ambassador, ìyẹn tún jẹ́ ọ̀rẹ́ àbúrò tiwa, ṣùgbọ́n bàbá wa kó ẹbí mọ́ra. Àwọn yẹn la mọ̀ yàtọ̀ sí àwọn èèyàn bàbá wa ní Senator, mi ò gbọ́dọ̀ dárúkọ ẹ̀ lájẹ kékeré láti máa ń mọ̀ wọn, kì í ṣe pé ká ṣe. Bàbá wa jẹ́ èèyàn kan tí ò gbà wípé eléyìí, àwọn tó ń jẹ́ wọ́n bá wa ń ṣiṣẹ́ nílé wa tó ń jẹ́ bí ọmọ ọ̀dọ̀ Òkè Èhò, Ṣakí, nǹkan nítorí pé Ògbómọ̀ṣọ́ ló bí àwọn ọmọ tá a pọ̀ sí ìgbà tó fẹ́ yà wá. Baptist Hospital Òkè Òṣùpá, ó bá àwọn òyìnbó ṣiṣẹ́, Dr. Mrs. Goldie, Miss Beverly, ilé ìwòsàn yẹn náà bí gbogbo wa sí, ilé ìwòsàn yẹn. Ṣùgbọ́n ó jẹ́ akíkanjú, ìgbà tó yá tán máa dá ilé ìwòsàn àti máa wo àwọn adẹ́tẹ̀ sílẹ̀, leper colony. Àwọn yòókù ní àwọn ò lọ ṣe iṣẹ́, àwọn American tán wá ṣiṣẹ́ pẹ̀lú, ẹ mọ̀ pé ìjọ ìtẹ̀bọmi Baptist, àwọn náà mú ìsìn àti àwọn àgùdà tán fẹ́ dábàá, tán rí i pé kíní yìí ó ń wọ́pọ̀ jù, ìgbà tán máa dá Baptist leper colony sílẹ̀, àwọn yòókù yàrí. Bàbá wa fi rẹ̀ fún mi pé wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀, èyí tó máa fi ṣẹlẹ̀ tẹ̀, ta ló máa ṣe, tán máa ṣe. Wọ́n lè gbọ́ pé tẹ̀ máa ń ràn. Lọ́rùn, ṣùgbọ́n òun gbà á tọwọ́ tẹsẹ̀. Òun ni táwọn bá lọ, tẹ́ bá lọ sí sẹ́mínárì àwọn Baptist lénìí, fọ́tò bàbá wa lè máa bá ń bẹ̀ pẹ̀lú helmet ẹ̀ lọ́wọ́,
tó mú lọ́wọ́ pẹ̀lú ṣòkòtò kákí àti white shirt. Ṣùgbọ́n Ìgbò bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn táwọn ẹni tán bá wò wọ́n sàn wọ́n máa ń fún wọn ní certificate tó máa gba certificate yẹn ilé wa ló máa wá gbà. Síbẹ̀ náà ààbò Ọlọ́run pẹ̀lú inú kan tó fi ń ṣiṣẹ́ kò jẹ́ kéèyàn kankan ó ṣiṣẹ́ yẹn tọ̀wọ̀tọ̀gbà tó jọba gbogbo àwọn Baptist kìíní náà bá wọ́n wá ìgbà tó máa ṣe coronation fún. ẹjọ́ ìyá mi ká tó bọ́ síbi pé wọ́n jọba torí lè tí ẹ tún mẹ́nubà yí èmi ò tiẹ̀ kò sí nù tí èmi gbọ́ tí mo mú wá tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ wípé ó túmọ̀ sí wípé wọ́n jẹ́ ẹni tí wọ́n máa ń fi àyà ràn nǹkan fún ẹlòmíì torí iṣẹ́ mọ̀ pé nǹkan tí gbogbo wa mọ̀ ni pé ẹ̀tẹ̀ máa ń ràn ó dẹ̀ yẹ kí wọ́n wò nígbà tó ti di pé gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tó ní kálukú ti ń gbórí ẹ̀ sá àwọn ò dẹ̀ gbórí sá. Yọ jẹ́ fi kíní kan kún bẹ́ẹ̀. Ẹ bá mi sọ kíní kí n kojú sí. Ẹyẹ kúrò ní Baptist Hospital ní Ògbómọ̀ṣọ́ tó wá sí Ìjẹ̀bú ó pàápàá influence the establishment of a leper colony in Ijebu. Ó sì wà ńbẹ̀ di ìsẹ́yìn ní ẹ̀rìwò. Wọ́n máa ń pọ̀. So ó yẹ kí abẹ́ àwọn ní láti dé Ìjẹ̀bú náà rẹ̀. So leper colony wà Ìjẹ̀bú nìsín bàbá Adeboye ló gbé wá síbẹ̀. Yàtọ̀ sí ó tún invite àwọn Catholics táyìn wá ṣe hospital sí a modern hospital ní Òkàgbò. And so very popular the hospital became in the 50s and 60s to yẹ pé even from Lagos, from other places àwọn èèyàn wá gba treatment bẹ̀. Catholic priest tí wọ́n fi síbẹ̀ doctor priest and doctor tó wà ìta Ògidóolú he was given the name I think mo rò pé the Ọba who succeeded your father either your father or the Ọba Adeboye Adétayọ̀ gave the man the title Ògidóolú, the title Ògidóolú, bíkọ̀ gàjí pọ̀. Náà pé oyè tán fún Catholic lọ́hùn bẹ́ẹ̀ lọ́hùn fún iṣẹ́ tó ń ṣe. Thank you. Go on with your interview with me. Ẹ ṣeun púpọ̀. Owó ń bẹ̀ ó láti ní ìfẹ́ ó dẹ̀ láti gbà pé iṣẹ́ yìí òun máa ṣe taratara ni. Ibi tá à ń gbé kò jìnnà sí ibi tí mọ́tò park àwọn tó jẹ́ pé bóyá wọ́n ti ṣèyàwó hospital àwọn Baptist yẹn òun nígbà yẹn torí pé àwọn American owó kò sí nǹkan kan àwọn tó ti ṣèyàwó ọdún 5 nǹkan kan tó náà ò yọ̀ǹda fún gbogbo wọn máa ní ẹ̀ kó máa lọ s'Ògbómọ̀ṣọ́ tó o bá dọ̀hùn Sonuga làjẹwọ́ sáà ilé wa ẹ̀rọ ìpè ilé èrò ní gbogbo àwọn tó bá ti wá wá ní tí wọ́n bá ti dé wọ́n á júwe ilé ẹ̀ fún tó bá ti dé wọ́n dẹ̀ mú wọn lọ sí hospital yẹn wọ́n lè wà ń bẹ̀ mo fẹ́ change light ṣé wọ́n lè change light wọ́n lè change ẹ̀ kò ní affect wọ́n lè lóṣù 3 èyí tó bá wá tọkọ tìyàwó wọ́n wá pé wọ́n wá gba treatment wọ́n á fi ìyàwó lẹ̀ àwa nìkan là ń lò lé wa òkè wà gbogbo ìsàlẹ̀ yàrá wọ́n bá ti dé ìyá tiwa ló máa so oúnjẹ fún wọn ló máa ṣe tọ́lọ́run bá dẹ̀ ṣe tán bá ti wá sí hospital yẹn wọn ò ní mú oúnjẹ Olúwa máa ń ṣe nǹkan tán bá wà yẹn máa lọ nípa bẹ́ẹ̀ wọ́n á ní wọ́n ṣáà ti wọkọ̀ ìmí ò ní lè sanwó ọkọ̀ ìgbọ̀n bá gbé wọn dé lọ́lọ́kọ̀ máa wá mú wọn àwọn tọ́lọ́kọ̀ tó ń wá ń gbà yẹn àwọn méjì bàbá igi egbò láti Ìjẹ̀bú àwọn ọkọ̀ Ames yẹn oní 2nd class torí àwọn ará Ìjẹ̀bú epo náà máa kó wá àti òwú tí wọ́n fi ń ṣe aṣọ òkè ẹ̀mí àwọn tó wá gba ìtọ́jú wọn á ní tí wọ́n bá ṣáà ti débẹ̀ wádìí Olúwa dẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ṣe rí téèyàn bá débì kan bí ọkọ wà níbi iṣẹ́ bí ìyàwó tó o bá ń lé bó ṣe sí ẹ ló máa fi hàn pé ìjẹ́ máa dúró níbẹ̀ tí ìyá wa jẹ́ èèyàn kan tó gba àyàn mọ́ra kan tó kí bàbá wa tó dé torí gbà mí bàbá wo ò ní aago ìmí àti sùn kó tó dé ṣùgbọ́n bẹ́ẹ̀ bó ti sùn yẹn bó ti nífẹ̀ẹ́ ọmọ tó á káàkiri láti wá wò yìí jẹ́ ijọ́ ìsinmi tó yẹ kó fi sinmi ó ń ṣe dùrù
a ní ṣọ́ọ̀ṣì kan lọ́nà lé Àgbọ́yìn St Davis ó dá ẹgbẹ́ kan sílẹ̀ ẹgbẹ́ èrò mímọ́ ó yìí di ọ̀la àbúrò tiwa náà fi jẹ bàbá ẹgbẹ́ yẹn ẹgbẹ́ èrò mímọ́ St Davis Àgbọ́yìn Anglican Church bàbá wa látẹ̀dùrù kò mọ mọ́tò wà o ṣùgbọ́n mọ kẹ̀kẹ́ so kẹ̀kẹ́ yẹn ibi tá a dẹ̀ máa rìn láti ilé wa Takí ní ilé wa o ẹsẹ̀ la máa fi rìn dé Àgbọ́yìn ẹ̀ kọjá lára bẹ̀rẹ̀ àgbà lọ́nà bíi tẹ́yẹ ọ̀nà ilé Akíntọ́lá wà téèyàn bá ń lọ sọ́nà Ìlọrin ibẹ̀ ní ṣọ́ọ̀ṣì wa láti mọ́tò páàkì yẹn ẹ wo bó ti dùnà láti Takí yẹn la máa fẹsẹ̀ rìn dé Àgbọ́yìn ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ pa ṣọ́ọ̀ṣì jẹ́ torí láti lọ sí Sunday school bàbá wa ní ó ń tẹ́ dùn ìgbà táwọn èèyàn wá rí i pé kí ó dá ẹgbẹ́ kan sílẹ̀ ẹgbẹ́ èrò mímọ́ ẹgbẹ́ yẹn ìwà bẹ́ẹ̀ wọ́n máa ń ránṣẹ́ sí wa ní ọdọọdún wọ́n bá ti fẹ́ ṣe ìgbà tó yá àbúrò tiwa Dr. Olúṣẹ́gun Adébóyè náà fi ṣe bàbá ẹgbẹ́ yẹn èmi náà bá a lọ fúngbà díẹ̀ kílẹ̀ tó níwò ọ̀nà yìí a máa fowó ránṣẹ́ bàbá wa jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run àti ó dẹ̀ fún ní ìyàwó tó jẹ́ kó kóyàn mọ́ra ìgbà tán wá ṣe é tó di pé ìjọ Sunday a lọ sí ṣọ́ọ̀ṣì a ṣe ìkórè tán wọ́n lè ti máa sọ ọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọdé àmọ́ nǹkan kan bẹ̀tà à ń sùn ṣá níjọ Sunday tàbá dé wá ṣe ìkórè tán à ń sùn lágbáriwo làbá dẹ̀ dìde àyọjú la rí lórí la rí kìnní kí ló dé náà láwọn ráàyè dé kí ni wọ́n wá ṣe àwòrán pé bóyá a máa ń lọ lé lọ́dọọdún lọ́sọdún àdé padà a mọ̀ pé ìyá bàbá wa àti bàbá bàbá wa wọ́n wà láyé àní bóyá àwọn ará bíi ti kú ṣùgbọ́n ká tó jáde láti inú yàrá wa bọ́n ṣàṣeṣe yàrá tẹ́ bá gòkè ilé wa pákó ni nígbà yẹn kò sí kínní tẹ́ bá ti gòkè ọwọ́ òsì ní yàrá tiẹ̀ wà ó wá fi àwa àti màmá wa sí apá ọ̀tún yàrá màmá wa lè máa kọ́kàn pé kán tó lọ báwọn ọmọ yìí níbi tí wọ́n wà ìyá wọn tó ìgbà tá a gbọ́ ariwo ká tó dé màmá wa ti fi ẹsẹ̀ pa ilẹ̀kùn ní pé àmọ́ ṣùgbọ́n ìgbà tóun fi máa yàrá tiẹ̀ wà lọ́hùn ààlà wà ní àárín ọ̀tún àtòsí ká tó ní ajáde a ṣe kínní akọ̀dẹ̀gbáriwo kábíyèsí níbo àtó bá máa sùn ó jẹ́ èèyàn kan tó fẹ́ràn aṣọ funfun torí kò fẹ́ ìdọ̀tí ò lè bá àti ìyá àti bàbá ìdọ̀tí ò lè bá wọn gbé ṣòkòtò funfun àti kíní ká tó ṣe singlet àti kíní pẹ̀lú máa máa wọ òfin ká yọjú sí nǹkan tó ń ṣe gbòdẹ̀ pẹ́ ṣá tí gbogbo ẹ̀ tí yẹn gbọ́ tán ṣe ṣá ká wọṣọ tá a dẹ̀ máa fi jáde lẹ́yìn gbogbo ẹ̀ dẹ̀ ti dà wọ́n ti wọṣọ kí wọ́n ti gbé ìlẹ̀kẹ̀ ti bí òjijì náà wà mú wa. ẹ̀yin ò mọ nǹkan kan. akàn òun rò wípé kí ni ó tán bòódẹ̀ di ọjọ́ ìsinmi náà wà Monday tó dẹ̀ yẹ ká lọ sílé ẹ̀kọ́ náà là lọ skul pàǹdọ̀ jẹ. ẹ ti dánmọ ọba. ni màmá wa ní àwọn ò lọ àwọn àjókòó ni wọ́n ní ó ń lọ òun náà ṣe di Ìjẹ̀bú nìyẹn. ìgbà tá a tún wá dé tí kò ti kọ́lé sílẹ̀ wọ́n mú àwọn lọ sí ibì kan bàbá wa jẹ́ wọ́n mú lọ bàbá wa jẹ́ èèyàn tó jẹ́ pé ó fẹ́ràn ọmọ dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ ibi tó ń mú lọ yẹn tó yẹ kó wà bẹ́ẹ̀ á wálé lóru kò mọ mọ́tò wà ẹlẹ́ṣin ni ọlọ́dẹdẹ ni òun pẹ̀lú àwọn òyìnbó tó bá ṣiṣẹ́ ní Baptist hospital yẹn wọ́n pe irin tán bá pe irin tán bá lọ nǹkan tán bá pàdé ọ̀yà nǹkan ó jẹ́ èèyàn kan tó fẹ́ràn ọdẹ ṣíṣe tán bá dé àpò tán bá gbé dé àwọn òyìnbó àwọn tó ń jọ ń ṣe àwọn yẹn ń ṣe bí ìgbà tó jẹ́ hobby ni ṣùgbọ́n òun gbà wá pàdé ọ̀dọ́ náà máa wá pàdé ó wá jẹ́ káwa náà à ń jẹ ẹran ìyá tí ẹ̀ bá wa débẹ̀ ṣùgbọ́n ó jẹ́ káwa náà tẹ́ bá délé wa ẹ̀rọ ìpè ọmọ ọlọ́dẹ wọn ìta máa sà ó wá kó àwọn èèyàn mọ́ra àwọn ọmọ ẹbí tó bá wa ń gbé
àwọn tá a mọ̀ láwọn ọmọ ẹbí àwọn ṣòfò ìmọ̀sún bẹ́ẹ̀ àwọn ọmọ tó ṣe kínní Ládìpọ̀ Ṣójọ bí gbogbo wa yẹn àwọn tó jẹ́ pa agbọ́njúmọ̀ tá a lè ní àwọn bùrọ̀dá tá à ń tẹ̀lé nígbà yẹn ó wá fi àwọn ìgbà táwa ń lọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dé ibi tán kàgbọ́n tiwa dé àwa ìwà ní ṣẹ̀bàlẹ̀ ṣe alábídí kìíní èmi àtẹ̀gbọ́n mi jẹ́dẹ́ ó ti yé eyín so ìgbà táwa máa tán kó wa padà dé àwa bẹ̀rẹ̀ ní ibi tó yẹ ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n ti ń súnmọ́ àti ó fi wọ́n sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tó ní ọkàn wípé wọ́n á ṣojú fóun wípé wọ́n á ṣe kan tó wá ṣèdánwò kan tó máa wọ́n wá kó wa délé àwa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ibi tán wá fèmí sí ti ẹ̀gbọ́n mi ó ń gbé ní ọ̀dọ̀ Awókọ̀yà èmi ń lọ sí skúlù kan nítòsí bí ṣùgbọ́n ní nǹkan kan tó ṣẹlẹ̀ tí mo rántí dáadáa tí ìyá bàbá mi fi lọ sí a ní tíṣà Ìjẹ̀ṣà kan Babátúndé àgbọ̀ Yorùbá àgbọ̀ Jẹ̀bú dáálẹ̀tì bí Ìjẹ̀ṣà àti Èkìtì gbogbo wa la ní kinní ẹ̀ka èdè àwọn ò gbọ́ ṣùgbọ́n wọ́n máa ń kọrin kan gbà yẹn ìlú mi Jẹ̀bú Molúsì ó dára ó lẹ́wà ìlú olóyin ibikíbi tó wù ká dé lórílẹ̀ ayé èmi kò gbàgbé Jẹ̀bú mo bẹ́ẹ̀ tí ń kọ́ lẹ́ máa máàjì orin àkọ́wọlé nìyẹn so a wà ń bẹ̀ a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé ẹ̀kọ́ Ọlọ́run dẹ̀ ṣe ìgbà tán wọ́n padà bàbá wa máa wá ń ṣe kinní kò sí títì ọlọ́dà bí àwọn ẹ̀gbọ́n ti sọ fún yín ṣùgbọ́n ó wá mú àwọn ẹgbẹ́ wọ́n á ti lu aago ní ọjọ́ kẹta ọ̀sẹ̀ Tuesday wípé ní ọjọ́ báyìí o títì tó wọ̀lú yẹn torí pé ẹgbẹ́ títì nílé wa wà Muslim school ní títì ìlà wa pẹ̀lú ẹ̀ wọ́n á ti lu aago káàkiri wípé ní ọjọ́ báyìí o kábíyèsí ní ọkàn sọ fún yín o wípé à ń lọ ṣe títì Ìjẹ̀bú o gbogbo ẹgbẹ́ tí ò bá lọ o wọ́n lọ ṣe o wọ́n mọ àwọn ẹgbẹ́ olúkálùkù ló mọ ríkèríkè ẹgbẹ́ ìjọ Àlàmísì náà máa lọ Tuesday náà máa ti láago yẹn wọ́n á tún lù ní Wednesday pé ẹni tí ò gbọ́ lánàá kí ọba wọn máa ń sọ nǹkan tá a máa ń sọ tá a máa ń ṣe yẹ̀yẹ̀ wọ́n á ní kí ẹni tó kí ekulé kó sọ fún toko so ekulé kó sọ fún toko yẹn àti gẹ́gẹ́ bí ọmọdé àwọn ò gbọ́ Ìjẹ̀bú náà máa fi lu àgbo yẹn tó bá wá dijọ́ Thursday bàbá wa wà láàfin á ti wá sí family house ṣé mo sọ pé kò mọkọ̀ wá kò mọ bí ọkọ̀ ṣe ṣùgbọ́n kẹ̀kẹ́ ẹ̀ rálì ni ọlọ́dẹ̀dẹ̀ ni a ti wá ní aago 5 àti mú a ti bẹ àwọn tó ń bá wa ṣe òkú nílé nǹkan kan pé kán bò mú àdá wọ́n ti pọ́n aago 7 náà máa ń bẹ̀rẹ̀ ìgbà tó ń la títì yẹn gbogbo ẹ̀ máa rí wọn wọ́n ti máa sáré lọ wọ́n ti máa gbò wọ́n á tó bí aago 7 yẹn wọ́n ti páàkì wọ́n ní àwọn òun bá wọn lọ ṣùgbọ́n máa wá sọ fún wa àwa bàbá wa wá sọ̀kalẹ̀ kábíyèsí àwa sọ̀kalẹ̀ náà wọ́n tó àwa mú àdá náà máa ní èèwọ̀ ló bá ti bẹ̀rẹ̀ gbogbo wọn á bẹ̀rẹ̀ wọ́n ṣe la àwọn títì ẹni tí ò bá lọ wọ́n máa ń tèké wọ́n máa kẹ̀yà gbogbo ẹran àdúgbò yín àtàdúgbò àti adìyẹ àdúgbò yín wọ́n máa kó dẹ̀ wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ wàá fún bọ́n bá wá ṣe wọ́n tẹ̀ṣẹ̀ wàá fáìn yẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn títì yẹn díẹ̀ two communal efforts and it was a collective responsibility wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ìlànà. ẹ ṣeun púpọ̀ ìyá wa mo fẹ́ kí ẹgbẹ́ dátọ́mì díẹ̀ ni mo ṣe ẹ ṣeun púpọ̀ kódà ẹ ti ń bá wa fẹ́ lójú dáadáa ó sì dùn mọ́ wa ẹ rí i pé gẹ́gẹ́ bí ohun tí ìyá wa sọ báyìí wọ́n ní ẹni tí yóò daṣọ sí ni lọ́rùn tọrùn ẹ̀ là á kọ́kọ́ wò ẹni tí yóò ní ìfọkànbalẹ̀ ó jẹun òun náà ní láti lóúnjẹ wájú
wọ́n jẹ́ ká mọ̀ wípé ilé títì tá à ń sọ wípé wọ́n ṣe iṣẹ́ pé kì í ṣayé èsì tí wọ́n gbéṣẹ́ tí wọ́n á gbé fún òṣìṣẹ́ ala títì ní ìgbà náà wọ́n fọwọ́ ara ṣe wọ́n fi ṣe àsọwọ́pọ̀ ṣiṣẹ́ eléyìí tó wà lára àṣà Yorùbá àṣà ìranra ẹni lọ́wọ́ ìdí kábíyèsí wa máa ń ṣe nígbà náà gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ báyìí ni wípé àwọn fúnra wọn ni wọ́n ṣe bí ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ nílùú ó ṣe wá mọ̀ wòrán kí kábíyèsí ó mọ̀ lànà ọgbọ́n yìí ni wọ́n sì ṣe tó fi di wípé ọ̀nà ń fi wá padà di tó yọ̀ kululu tó jẹ́ àǹfààní fún gbogbo ìlú lápapọ̀ ẹ ṣe ìyá wa àwà pẹ̀lú yín. ṣe rí wọn nífẹ̀ẹ́ wọn máa wá ń ṣe kinní kan tẹ́ bá ń bọ̀ tó bá jẹ́ lọ́wọ́ ọ̀sán àbí táwọn ọmọdé bá wọ́n mọ mọ́tò wọn bẹ́ẹ̀ ló máa ní awakọ̀ ẹ̀ gbọ́dọ̀ sáré bẹ́ẹ̀ ló máa jùrù kí ló máa bó ti gbọ́ ti lọ yẹn ló máa jùrù kẹrẹ̀ tá nínú àwọn ọmọ yẹn á wá lọ Sunday pa àwọn rí kábíyèsí àwọn ṣe kinní kan àwọn rí kábíyèsí ni àwọn ìyá wọn apá wọn pípọ́ lọ máa ń lọ sígbà tán bẹ̀rẹ̀ sí member of House of Chiefs ó jẹ́ ẹni tó jẹ́ pé ọba Adérẹ̀mí àti Ọlágbègì ọlọ́wọ̀ fọwọ́ wọ́n mú un gẹ́gẹ́ bí àbúrò kékeré wọ́n ní ilé kan lókè àdó òkè àdó Ìbàdàn wọ́n dẹ̀ ti fọ́ ilé yẹn ní ìsìn wọ́n fi ṣe kínní 107 Ijebu bypass ibẹ̀ yẹn tán bá lọ sí House of Chiefs bàbá Ọlágbègì wọ́n sọ fún ẹ̀gbọ́n tìlú pé ibẹ̀ làwọn ti máa ń jó tango ìpè mọ́ bá kúrò àwọn yẹn wọ́n nílé ní GRA o ṣùgbọ́n bàbá wa ilé ẹ̀yẹn ni ó máa ìgbà tá a bá ń lọ látògbómọ̀ṣọ́ tá a bá ń bọ̀ a máa ń dúró ń bẹ̀ torí ní ìgbà yẹn àti rìnrìn àjò láti Ògbómọ̀ṣọ́ dé Ìjẹ̀bú kì í ṣe kìí tá a bá kúrò láàárọ̀ alẹ́ la máa pé àwọn ọmọ kéékèèké tó ń kó a máa yà nìbàdàn a máa pọ̀ a máa ṣanra a máa jẹ àsìkò tá a bá dẹ̀ máa fi dé Ìjẹ̀bú ara ti wálẹ̀ so wọ́n kọ́lé yẹn kì í ṣe pé ó fi rẹ́ǹtì wọ́n ti pa ẹ̀rẹ̀ tá a bá ti ń bọ̀ wọ́n ti bá wa ṣí àwọn ọ̀rẹ́ ẹ̀ bàbá àti màmá Akíóyè àwọn ni kọ́kọ́rọ́ wọn ti mú wọn ti sọ fún wọn páwọn ń bọ̀ àdúrà lọ ṣùgbọ́n ìgbà tó bá wá fún House of Chiefs ìgbà yẹn àwọn ọba kò sí pé wọ́n lọ sílé ìtura hòtẹ́ẹ̀lì àwọn ti bí nílé ní GRA wọ́n ní kí n ṣùgbọ́n síbẹ̀ náà ilé ẹlẹ́gbẹ̀ẹ́ kan ni ilé yẹn torí pákó ni staircase ẹ̀ báyìí tó o bá múra dáadáa kó máa dókè ibẹ̀ náà làwọn bàbá yẹn pàtàkì Ọlágbègì ibẹ̀ náà máa ti gbé wá jó tó máa wá ṣe sọgbà tó wá rí ẹ̀gbọ́n tèmi ló wá ń béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n tèmi wọ̀ sí senior chief physiotherapist ní UCH bàbá Ọlágbègì wọ́n wà nílé ìwòsàn ó wá wò ó pé ló ní ilé bàbá yín táwọn ti máa lọ ń jó tango nǹkan bàbá wa jẹ́ èèyàn kan tó fẹ́ràn ká jó ká kọ ìwòsàn nogalist ó fẹ́ràn jó kò sí ibi tẹ́ yí lù sí òkòtò náà máa ń pè so ní bàbá yẹn wá ń béèrè pé táwọn bá ti débẹ̀ yẹn wọ́n ṣe bí ìyẹn ṣe rí nìyẹn Ìgbó wá jọba yẹn kò ń fẹ́ ó ṣe àwọn nǹkan kan yẹ ibi tó bá jẹ́ pé ìyàwó bàbá ò fẹ́ràn àwọn ọmọ bàbá wa ó kádùn ẹ̀kọ́ púpọ̀ ó kádùn ẹ̀kọ́ ẹni tán bá wá fẹjọ́ sùn tíyàwó ẹ̀ bá wá fẹjọ́ sùn nílé ọba wípé bàbá ọkọ òun ò ràn òun ṣe mọ̀ pé àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé àwọn ni wọ́n ń bọ́ ẹbí àwọn ọkùnrin wọ́n ń ṣe ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà nínú wọn tán bá ti níyàwó akíkanjú wọn ò fẹ́ ṣe ṣùgbọ́n bàbá wo ò fẹ́ gbọ́ pé ẹ̀rọ ọmọ yín lọ sílé ẹ̀kọ́ bó ti máa ń ṣe nípa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti ẹ̀wọ̀n tó máa wá sílé wa wọ́n máa wá ṣe kinní kò dẹ̀ ó ní kinní kan ilé wa kò sí bọ́dì ilé àlàáfíà ni kò sẹ́ni tí ò wọbẹ̀ o bá dẹ̀ ti wọbẹ̀ kó jẹun ìmí àsùn síbẹ̀ ìmí à ń ṣe. kò sí ẹ̀ṣọ́ aláàbò. kò sí o bàbá wa dẹ̀ retí pé wọ́n gba àwọn ọdẹ gbogbo àdúgbò ló ní ọdẹ
ṣùgbọ́n àdúgbò tó bá jẹ́ pé olè ń jà àbí nǹkan kan ń ṣe tó bá di aago 1 sí 3 á mú torchlight ṣé mo sọ fún yín pé kò mọ mọ́tò wa kò ní mẹ́lòmíì yàtọ̀ sọ́nà òun rẹ̀ á lọ táwọn ará àdúgbò yẹn bá ń sọ pé nǹkan kan tí wọ́n bá mọ á mọ ó lè mú ìbọn ọdẹ yẹn á mú lọ á padà ẹsẹ̀ ló máa fi rìn ṣùgbọ́n àwọn kan tó ti mọ ìrìn ẹ̀ àwọn ní kábíyèsí ló àwọn tó bá rìnrìn òru àbí tó bá ń bọ̀ tó bá rí ipò máa ṣe ayé ẹ̀yìn sí wọn á lọ àwọn ní kábíyèsí ló ń lọ kó má bàa rí wọn. kó má bàa rí wọn ká aago 5 tó lù tó máa fọ́n fìdí láti padà sáàfin ló bá dẹ̀ dàárọ̀ wọn ní kán lọ pé ọdẹ wọn wá nípa bẹ́ẹ̀ à ń jalè à ń ṣe ìpáǹle ó dínkù o lè o sáṣọ síta ní o gbé nǹkan ẹ síta ní bàbá àbá ń bẹ torí kò sí. ẹ ṣeun púpọ̀ ẹ kú ìrántí ọjọ́ torí ìrántí ọjọ́ ni ṣe mọ̀ pé àsìkò tá à ń sọ yìí odidi ọdún márùndínláàádọ́rin ọdún sẹ́yìn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àsìkò àwa sì ń ṣeré pálọ̀wọ̀ àṣì yọjú ohun tó ń ṣẹlẹ̀ ń bí ni ẹ sì rántí láti máa mi ìfẹ́ ló gbàgbé lákòókò púpọ̀ ẹgbẹ́ àgé pété báyìí ìrìn àjò tí wọ́n lọ tí ó fi di wípé wọ́n gbé wọn wá ní ẹ ṣàlàyé bó ṣe rí jẹ́. wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọba tó ń lọ sí House of Chiefs ipò tiwọn irú àwọn Ọ̀ọ̀ni àti Ọlọ́wọ̀ àtàwọn ọba míì gbogbo Adó Ewí of Èkìtì ọjọ́ orí wọn ló kéré jù ṣùgbọ́n nípa ìwà ẹ̀ wípé wọ́n ní ọmọ tó bá mọwọ́ wẹ̀ abágbàjẹ́ gbogbo àwọn ọba yẹn tí wọn ò bá rí nǹkan míì tán bá ní káwọn àgbàlagbà yẹn ṣe wọ́n ní Ọọ̀ni ní aṣáájú wọn gbà wọn ni ló máa ní Orímolúsì nìkan ni kò ṣe gbogbo wọn náà nífẹ̀ẹ́. torí pé wọ́n mọ̀ pé wọ́n á ṣe dáadáa. so ìgbà tí ó yẹ kí wọ́n lọ ṣe conference Kòkó conference 1955 àwọn ọba wọn ní ó yá òun nìkan rán kó lọ wọ́n ti bí ẹ̀gbọ́n ti sọ fún yín pé wọ́n fi kinní wọ́n wá ń wò pápápá kinní bí eré bí àwàdà ó kàn dẹ̀ wálé àwa èmi wà ní secondary school mo wà ní St. Teresa ẹ̀gbọ́n mi wà ní St. Anne's ọlọ́run sóòṣì a wà nínú ọlídé a máa wọlé ní September wọ́n dé Friday tán bá máa ṣe meeting ní ẹgbẹ́ lọ́ba House of Chiefs yẹn Monday to Friday ni tó bá di Saturday morning olúkálùkù ó kàn dé padà dé wọ́n wá sọ fún màmá wa. mo ní ẹ̀sánpù láti fún yín o ẹ má sọ̀rọ̀ ẹ lọ. pípé nǹkan wà ní ká wá yàn òun mo ṣe báyìí ìyẹn wò àìló ní ó máa bá wọn bàbá wa jẹ́ èèyàn tó fẹ́ràn àwọn aṣọ wa àtijọ́ ó dẹ̀ jẹ́ èèyàn kan tó sìn gbọ̀nlẹ̀ sóòtẹ́ bá máa ṣe ṣùgbọ́n màmá wa ló jẹ́ pé yàtọ̀ sí pé ìlú òkè tán bí wá sí Ògbómọ̀ṣọ́ màmá wa mọ̀ nípa àwọn àṣẹmọ̀ pé òfin gbogbo ẹ̀ àwọn Ọ̀yọ́ Ìṣẹ́yìn ìbẹ̀rẹ̀ máa ti gbé ní ọ̀ríjínà aṣọ òkè màmá ti wá aṣọ náà ń tà èmi làwọn àwọn àrùn tó ní kinní yẹn wọ́n á kàn rà bàbá wa ní télọ̀ tó máa wá ṣe wọ́n wá ní ètò tí ẹ̀yìn nílé tó tí ì wọ̀ wọ́n sáà ṣe wọ́n bá papà lẹ́nu wọ́n bá wá pè wá èmi àti ẹ̀gbọ́n mi la dàgbà jù àwọn olùkú yìí kéré àwọn a ní nǹkan tó dẹ̀ ti a ní àwọn àǹtí àwọn sọ pé bàbá àwọn rè tó bá rí fọ́tò ó wà lọ́mọ oṣù 5 àbọ̀ a ní bàbá àwọn a ní àwọn àǹtí àwọn sọ pé bàbá àwọn. torí pàwọn fúnra wọn ò gbọ́dún mọ́ wọn. a ní àwọn ìbejì káwọn yẹn wà lọ́dún 4 lẹ́yìn tí bàbá wa kú ní 50 wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iléèwé ní 1956 nìkan ṣẹ́ mọ àwọn ọmọdé ló bá ní ẹ lọ jókòó ẹ̀mí tí bàbá yín ti kú sílùú òyìnbó àwọn àbúrò mi bá sunkún wálé ìyá wọn bá ní wọn máa tẹ̀lé wọn lọ skúlù kó mọ̀ tó sọ ní ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ sílẹ̀ bó ṣe yí so wọ́n ṣe pápá pàṣá kíní yìí kò gba ọ̀sẹ̀ ó bá pè wá
bàbá wa máa ń sọ èdè kan fẹ́mi àti ẹ̀gbọ́n mi tó rọ́mọ obìnrin tá a jẹ́ á pè wá á ní Mojírádé Mojísọ́lá alẹ́yìn ló ṣáájú á ní ẹ má bà wá jú jẹ́ o á ní ẹ má bà wá jú jẹ́ o máa ń sọ fún wa á ní ìrántí ọmọ ẹni tẹ́ ẹ̀ ń ṣe lólóhùn yẹn máa ń sọ pé ẹ má bà wá jú jẹ́ o so pápápá wọn ló ń lọ ìlú kò tiẹ̀ àwa kàn ń ka ìgbà tó lọ ní ọ̀sẹ̀ méjì àwọn máa tó padà dé olúkálùkù àti wọ sí kọ́ àti padà lọlé ẹ̀kọ́ kan tó padà dé wọ́n ṣe ṣáyìn ìjọ Jímọ̀ ló kúrò nílé on the 8th of September ṣùgbọ́n gbogbo ìyẹn àwọn èèyàn ń wá wọ́n ń lọ ní màmá wa ń kígbe pé bẹ̀tí bí wọ́n bá ti lọ ìjà aago kan òru ọ̀rọ̀ máa wá nítorí ìgbà tán ààfin náà máa ń wà family house wọn ni àwa wà pẹ̀lú màmá wa àtàwọn kìnnì ṣùgbọ́n máa ń ṣe kinní kan ìjà aago méjì ni ó kúrò ní lórí àlejò tàbọ̀ rẹ̀ tó bá wá ó tún ní ọ̀rẹ́ kan gbà yẹn Chief Ogbolú òun ni olórí àwọn ọlọ́pàá àmọ́ ọmọ àṣàbà ni ó máa ń kó wa lọ sọ́dọ̀ Ìjẹ̀bú Òde torí Ìjẹ̀bú Òde làwọn ọ̀gá ọlọ́pàá ń gbé bẹ́ẹ̀ Chief Ogbolú yẹn Ìgbò ní nǹkan kan ṣùgbọ́n tá a bá débẹ̀ ṣe ọmọdé wọ́n á èmi àtẹ̀gbọ́n mi wọ́n á so oúnjẹ yẹn rẹpẹtẹ àwọn oúnjẹ òyìnbó á wò pé yàn kíní kan so ìgbà tí wọ́n pọ́ ti wù kílẹ̀ ṣú tó bàbá wa máa wà o á dẹ̀ mú á káàkiri gbogbo olúkálùkù ṣe tí ó bá sùn á ní kí ni ọmọ ìkílẹ̀ ṣe jẹ́ kó sùn lé ọwọ́ ó jẹ́ èèyàn kan tó fẹ́ràn so bọ́jọ́ yẹn ti dé ń jọ ìṣàgbèrè màmá wa ní ó dẹ̀ wá á lọ ìgbà tó ń lọ nídàájí ìbí mi on the 8th òun àti màmá wa wọ́n sìn lọ sí Ìkẹjà òfurufú adẹ̀rẹ̀tì àwa bí gẹ́gẹ́ bí àṣà ẹ̀ kó wá kọ lẹ́tà pé àwọn máa dé o níjọba yìí mo rí lẹ́tà ká ní mo mọ̀ ẹ́ tí a bá tún ráyè àti pàdé àtúnyà lè ṣètò. ó ní bàbá wa ní handwriting ẹ̀ very beautiful. tó jẹ́ ìsọwọ́kọ̀wé ọkọ̀ owó wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti rà wàá ní agbègbè ní báyìí o. ọjọ́ wo náà wá kọ sínú lẹ́tà páwọn àdé. ẹgbẹ́ wọn wípé wọ́n ní àwọn àdé ní on the 27. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n náà tó kọ sínú lẹ́tà wọ́n gbé òkú rẹ̀ tí Adélóyè ọba Adélé ló lọ gba òkú yẹn nínú BOAC pẹ̀lú àwọn ẹgbẹ́ IPCC níkẹjà ọba Adélé. ọjọ́ wo ló sì yẹ kí wọ́n dé pẹ̀lú ètò tí wọ́n lọ ṣe. pẹ̀lú ètò tí wọ́n lọ ṣe ó yẹ kó lè dín ní on the 20 something yẹn kó tó wá ní wọ́n change ẹ̀ bí wọ́n ṣe wá bí gbogbo ẹ̀ ṣe wá rí ó yí Ọlọ́run ó yí Ọlọ́run ìgbà tí wọ́n dé wọ́n ní irọ́ ìgbà tí kinní yẹn ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ ṣe àwọn òṣìṣẹ́ mọ̀ oní nǹkan tètè ń gbọ́ wọ́n sáré wọ́n wá mú wa níléèwé pé ká máa padà bọ́ ní áùsì láàyè ní àtẹ̀gbọ́n mi wà àwọn olùkọ́ wa ló ń kó wa wọ́n kó wa wọ́n ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé rọ́ ni wọ́n yìí ń wá ni wọ́n já síbì kan ni wọn ò já síbì kan ni àwọn kìnní kan ni àwọn tìbí kan ni wọ́n sáà bẹ̀rẹ̀ ṣe. ṣùgbọ́n ìgbà tó wá di pé ó fẹ́ dàbí ẹni ìgbà tí ó tó dàbí ẹni pé ọkàn wa tó fẹ́ balẹ̀ ní okù ọ̀la wọ́n tán máa fi gbé kìnní yẹn máa bọ̀ wọ́n wá sí ilé wa ní family house wọ́n ní kàn gbé adé ìgbé wọn fẹ́ ààfin dẹ̀ ni adé wà gbogbo àwọn adé ìyá gbogbo ọ̀hún ni wọ́n dẹ̀ ti tilẹ̀kùn yẹn pa ni wọ́n wá bá màmá wa pé ta ló lè lọ sí kìíní jẹ́ èèyàn kan ẹ̀rù ń bà mí wọ́n ní wọn ò jẹ́ ká jáde mọ́ wọn jẹ́ náà ní ṣùgbọ́n wọ́n fẹ́ adé ìlẹ̀kẹ̀ wọ́n bá mú kọ́kọ́rọ́ gbogbo alámọ̀lẹ̀kùn yẹn ṣe bá wọlé mo lọ èmi mo gbé adé fún wọn mo ṣílẹ̀kùn wá sáàfin
wọ́n gbé mi wá. àwọn nìyẹn àwọn lẹ́nu tó wá gbèrè adé. àwọn tó wá béèrè adé yẹn òdì bá wọn wá. ọ̀gbẹ́ni òdì àti èèyàn kan mi ò rántí mọ́ torí gbogbo wa ọkàn dẹ̀ ti dà wọn ò jẹ́ ká sùn ìmí àní wọ́n rí o wọ́n rí níbi igbó kan o ìmí ìwà ní ká jókòó mọ́jú ká ṣàdúrà ká ṣe so wá wá gbé ṣùgbọ́n bàtà máa gbé òkú dé adé yẹn náà gbé sí òbí ìpòsí ṣùgbọ́n bàtà wá gba adé yẹn inú wa dùn pé láti jẹ́ pé gbogbo nǹkan tó kó lọ ní ó ti jùnà pé wọ́n wá fẹ́ gbé adé míì fún wọn bọ̀. ṣùgbọ́n adé tá a gbé pẹ̀mí ni mo gbé fún wọn adé yẹn náà gbé sórí ìpòsí àtọ̀ gbé bọ̀ tìgbà tí àdèlè ní ọba tó lọ gba òkú yẹn ní. ẹ ṣeun ẹ kú ìrántí ẹ kú ìlà wá lọ́yẹ̀ torí bí kì í bá ṣèrànlọ́wọ́ tẹ ṣe báyìí wọ ilé tí a kà lórí kíní lẹ́yìn akàn máa gbé púpọ̀ nínú nǹkan tí ẹ sì mẹ́nubà lónìí ni ò tí ì sí lórí nínú àwọn àkọsílẹ̀ tá à ń káàkiri lórí ayélujára ṣe hàn pé tí wọ́n bá kọ sílẹ̀ náà ni wọ́n á tẹ̀ síbẹ̀. àwọn kan máa sọ fún yín wọ́n ní kíní gbé ni gbé o ó padà sí kíní kan gbé ni o wọn kò sí ń bẹ̀ o ìgbà tí wọ́n gbé dé torí àwọn BOAC òkú ẹnìkan náà gbé wá nǹkan kan wọ́n gba owó ribiribi wọ́n wá mú èèyàn kan wọ́n mú inú àwọn mi ò sí lẹ́kọ̀ọ́ mi ò lè sọ ṣùgbọ́n ẹni tó jẹ́ aṣojú náà àwọn ẹgbẹ́ tí wọ́n fi jọ IPS pé kán ṣí láti rí i pé òun ni ṣùgbọ́n ẹni tí ó wá bá wọn lọ wọ́n Mr. Ade Martins ó jẹ́ ambassador kíta then Mr. Young òyìnbó tó ń jọ lọ tó jẹ́ olórí àwọn olórí kòkó wọn náà wá kí wa ní òyìn ìgbà tí àwọn tán dẹ̀ máa lọ ṣe mọ̀ gẹ́gẹ́ bí òkú ọba wọn ò ní jẹ́ kí ìgbà wọn ti gbé e dé tó dẹ̀ ti di kìíní bẹ́ẹ̀ ó ní tradition tán máa ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n lọ tó jẹ́ àwọn tó jẹ́ tó wọ́n súnmọ́ wa wọ́n ní ìlẹ̀kẹ̀ agbádá ló kọ́ ìjókòó bẹ́ẹ̀ ni ìjókòó ìlẹ̀kẹ̀ ọrùn ẹ̀ ló gba iná etí àti. ká tó wá kàdé gbogbo ẹ̀ lẹ̀ pátápátá ẹ ṣeun púpọ̀ ẹ ti bá wa fẹ́ lójú dáadáa. ìgbà tó sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tó ń ṣe nílùú àpòjé mo fẹ́ fi kún àpòjé farm project ara àǹfààní nípa ẹ̀kọ́ tí arábìnrin mi wí níṣẹ́ nípa bàbá ara àwọn àǹfààní iṣẹ́ ribiribi tí kábíyèsí bàbá wa Adébóyè Joel Sowumi Adébóyè tó ṣe ní Ijebu nípa ìlú sí ẹ̀ pẹ̀lú ìjọba Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Action Group Government àpòjé farm project òun ló ṣètò wọ́n ti gbé wá sí Ijebu ó sì wà mẹ́ẹ̀dẹ̀ sí ọdẹ pẹ̀lú pátá bá gómìnà ti Ògùn State sọ́ọ́sẹ̀ pé revival of àpòjé project wọ́n jọba wa gbé padà síbi bí bàbá ti Awólọ́wọ̀ ti plan ẹ̀ sí láti ṣe ọ̀nà fún Adébóyè ìjọ ẹ̀ lọ́wọ́ ló ti pọ̀ ọ̀dọ̀ ẹ̀ náà gbé àpòjé project yẹn sí tó ń ṣe epo pupa tó ń ṣe wọ́n ti ṣe nǹkan ọ̀sìn wọ́n ń gbin nǹkan ọ̀sìn oríṣiríṣi kòkó náà pẹ̀lú èkùrọ́ gbogbo oríṣiríṣi ní ètò tó ń ṣe sí àpòjé farm project all over Western Nigeria ní àwọn èèyàn tí ń wá síbẹ̀ àwọn tó ń tẹ yunifásitì tó ń ṣe tó ń study agriculture wọ́n wá ṣe practical lessons nípa àwọn projects tó ń níbẹ̀ àpòjé tó farm project ọ̀pẹ̀. Yes. Yes, please. Western Nigeria, Western Nigerian Development Corporation tí Alfred Riwani tó jẹ́ chairman wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n mójútó oko yẹn ń gbà wọ́n ní kòkó àwọn mo rántí àwọn
òṣìṣẹ́ ẹbẹ̀ Mr. and Mrs. Jarrett Enabaifo gbogbo àwọn yẹn ni wọ́n wá ń ṣiṣẹ́ ní Àtògbè farm project so gbogbo kòkó tí wọ́n fi ń ṣe kòkó pé wọ́n fi ń ṣe chocolate kọ̀ọ̀kan gbà ibẹ̀yìn ni wọ́n ti ń lọ bẹ̀rẹ̀ sí ní ṣe Western Nigerian Development Corporation wọ́n ní àwọn tó jẹ́ pé kí nǹkan ọ̀gbìn wọn tó yá gbogbo kíní tán bẹ̀rẹ̀ ìgbà tán máa bẹ̀rẹ̀ Pepsi wẹ́ ní Ìbàdàn ibẹ̀ náà ti wá kó pineapple àti gbogbo nǹkan tán lọ fi ṣe juice. Orí bẹ́ẹ̀ làwọn nǹkan èso yẹn ti wà. Ibẹ̀ ni industrial hub ni agric and industrial hub ló jẹ́ àdẹ̀fẹ́ kí ìjọba tó wà lóde ẹsẹ̀ kan bá tó jí wọ́n jí padà tó bá lẹ́jọ́ pé ní ìrántí bàbá wa Adébóyè yìí láti fi ṣe ìrántí rere kí ni revival of Àgbéyẹ project ká fi àsìkò yìí bẹ àwọn tó wà ní ìjọba wa ń sẹ́yìn ọmọ-ọba gómìnà wa Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún wọ́n máa tún ọ̀rọ̀ Àgbéyẹ yẹn wọ́n máa sọjí ó ti wà tí ẹlẹ́ gẹ́gẹ́ bí arábìnrin mi ti sọ lẹ́ẹ̀kan pé farm products and processing kì í ṣe kákàndé máa ṣe kòkó nìkan bá máa ti sọ kòkó ní chocolate bá máa ti sọ àwọn palm fruits pineapple bá máa sọ the juice gbogbo orúkọ lọ́wọ́ yẹn industrialization processing gbogbo àwọn tá à ń fẹ́ kí Àgbéyẹ ó lè jẹ́ ní láti fún mi àwọn tí bàbá Adébóyè láwọn iṣẹ́ tó ṣe tó jogúnlẹ̀ fún wa. Ẹ ṣeun gbogbo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún wá síbí nǹkan táwọn ìbò pè ní baker's dozen ni mo ti fún yín pé ẹ ṣe mo ṣe lọ sí láti pé ọmọ bàbá fúnra ẹ̀ kó wá pàdé yín lọ́dọ̀ mi dáhùn mo dẹ̀ sọ pé ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní. ẹ̀jẹ̀ bá wọn sọ̀rọ̀. àbúrò mẹ́tàtà ọmọ Orímolúsì ọmọ àdòrò òkè ọmọ ọlọ́jà ògbó wọ́n ti ọpọ́n ọ̀rọ̀ mùsùlùmí yìí Mojíbádé ti sọ̀rọ̀ gidigidi ìtàn àti gbogbo details bíi tèmípàpà àti ọgbọ̀n mẹ́fò gbogbo ẹ̀ ló túlẹ̀ so àti ká fi sí last week à ń sẹ̀ yìí kẹ́ bá wọn sọ wọ́n máa béèrè question lọ́wọ́ yín kẹ́ máa dá wọn lóhùn. kí wọ́n kàn sọ̀rọ̀ ní ṣókí nígbà táwọn ti sọ̀rọ̀ púpọ̀ ká má fi gba àkókò wọn. Hello, ẹ kú àsìkò yìí máa yá wa. Ẹ wò ó, kẹ́ tó sọ anything, màá fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín, màá fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, àtàwọn tó wà bẹ́ẹ̀, àtàwọn náà sí bẹ́ẹ̀ fún ìrántí dádì. Àtàwọn tí wọ́n ń wò wá náà mà. Bẹ́ẹ̀, ẹ ṣé púpọ̀, I appreciate, I'm talking on behalf of Adeboye family, I appreciate ìfẹ́ tẹ̀ ní sí dádì, I appreciate wípé ẹ appreciate sacrifices àti iṣẹ́ tí dádì ṣe. Àdúrà tá à ń gbà ní wípé àníyàn dádì ó tó kú nípa Ìjẹ̀bú kò ní tẹ̀rí. Àmín. Elédùmarè á bá wa tún gbogbo ẹ̀ ṣe. Àmín. A dúpẹ́ gidigidi láti ẹ̀gbọ́n wa tí dẹ̀ wà lé ẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn méje mélòó náà ṣáà ti ń publish oríṣiríṣi sínú pépà kan ti ń kọ síbí kan sọ̀rọ̀ nípa dádì àwa wọ́dà pé kí ló dẹ̀ bí ẹ̀. A dúpẹ́ àwọn Ìjẹ̀bú wọn ní kán má ṣèyàn àkíṣe ọmọ alákọ̀ọ́rí. A dúpẹ́ gidigidi mo gbàdúrà yìí pé ó ṣì Ìjẹ̀bú gbó a lè bá wa gbé Ìjẹ̀bú gbó dìde. Àmín. Àmín. Ti fẹ́ kó rí a lè rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣe gan ni ẹ pass message yẹn padà sáwọn tó kù pé family Ọba Adébóyè I appreciate ẹjọ́ wá lójú gan everybody àtẹ̀yìntẹ̀ wà bẹ́ẹ̀ ni àtẹ̀yìntẹ̀ síbẹ̀ Elédùmarè agbádùrà wa lórí Ìjẹ̀bú. Ẹ ṣeun púpọ̀ ẹ fún ìmọ̀yì wa mà. Ẹ ṣeun a dúpẹ́ ẹ bá wa kí màmá wa Mojíbádé tí wọ́n wà tí wọ́n ti ṣojú yín dáadáa. Wọ́n ṣàlàyé púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Tí bá ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín máa fi ìtàkùn tí a máa fi sí máa fi sọwọ́ sí yín tẹ́yìn náà láǹfààní láti wò ó kẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé púpọ̀. Ẹ ṣé gan mà ó dàbọ̀ mà. ókè Mọ́ládé ń. Ọlọ́run ló lọ pẹ́ o.
báyìí dẹ̀ represent ipò tẹ ọ̀dọ̀ fámílì Adébóyè lẹ́dùnmáyé ajẹ́kẹ́ túbọ̀ ó lè fẹ́ o. Àmín Olúwa, àmín. Àtúbọ̀ lè máa lò yín fún nǹkan rẹ̀. Àmín Olúwa, àmín. Dádìgẹ̀ ibikíbi tó bá wà, òun náà a máa dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Wọ́n fún àwọn ọmọ kan sílẹ̀. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ pé wọ́n at least wọ́n ṣojúṣe òun. Bẹ́ẹ̀ni, Ó ṣe Ìjẹ̀bú àgbè gbogbo wa o. Àmín Olúwa, àmín. Ọlọ́run á bá wa tó jẹ́ gbogbo ṣe á gbé padà síbi tá a fẹ́ kó wá. Àmín Olúwa, lágbára Ọlọ́run. Mo ti ṣe appeal sí gómìnà wa sẹ́yìn pé àkòyé project ara nǹkan tí bàbá Adébóyè wà fún wa Ìjẹ̀bú nìkan bá wa resuscitate ẹ̀. The leper colony ẹ̀ ní ara ẹ̀ ní èdè ara bàbá ló gbé wá. I do that every year too. From present every year. Bẹ́ẹ̀ni, electricity and Orimolusi college. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ́fà pẹ̀lú electricity yẹn kéèyàn má lè fi nǹkan sínú fíìdì. Ẹ má lè àánú ọba tó bá ti ẹ̀jẹ̀ yẹn ní gómìnà yẹn ló lè kọ́ bá wa ṣe náà gbogbo wọn títì. Bẹ́ẹ̀ni, lágbára Ọlọ́run gbogbo ẹ̀ la máa gbọ́dọ̀ àti ṣe. Ẹ ṣé púpọ̀ àwọn ìjọba létí nípa ẹ̀. Gbogbo tó bá máa àmì o tó máa lè fi program yìí hàn yín wà á rí wà á kan sára sí àbúrò ẹ̀ Mojísọ́lá ṣe dáadáa owó gbogbo ìtọ́ yẹn tí tó Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni ṣé wọ́n kó jọ ọmọdá grandmother ẹ̀ òun ló jọ màmá jù tẹ́sẹ̀ tìrì ìyá yẹn ló jọ grandmother máa lọ síbẹ̀ lẹ́yìn ìgbà tí kábíyèsí kú ní òde sọ ní ilé sọ yẹn o àìrí yẹn náà yẹn tí bàbá Adébóyè adẹ́rẹ́ ẹ̀yẹ ni bàbá Adébóyè ìdé ìdúdé ọ̀dọ́ rẹ̀ duty mi ni mo ṣe ẹ ṣé àmín. Thank you very much. Ẹ ṣé ó dàbọ̀ àbúrò mi ọmọ ọlọ́jà àgbo ọmọ ará ètò ọmọ alégún mádé alégún gbárigbári ọmọ olúfọ rẹ̀ ṣe tẹ̀jẹ́ oyè kóyè wo ní jẹ gbogbo oríkì ẹ ló wà bẹ́ẹ̀ kiri bẹ́ẹ̀ ni o àkótá gìjì bàbá múradé mú kò bá ní sọfẹ́ wà lọ ní adúgbò àrẹwà ọkùnrin gbogbo jíyọ̀rọ̀ gbogbo jẹ gbogbo àwọn oríkì yẹn kékeré bẹ́ẹ̀ ni tó máa ń kì kéde then mo ti kọ orin kan tẹ́lẹ̀ orin tí àwọn tìbílẹ̀ kọ ó wá ku orin tí a kọ ní church nígbà tí wọ́n ṣe coronation 1947 I was a member of the chorus. I was in the choir of St. James's Church. Satikori ní church ibẹ̀ náà ti wá ṣe Thanksgiving. Cousin rẹ̀ náà ni ẹni tó compose orin yẹn. The choir master was Adéyẹmí J.K. Adéyẹmí ló compose orin yẹn. Èmi ò lóhùn orin o ṣùgbọ́n màá ra gbèròjọ́ àti. Ẹ̀jẹ̀ ló mi lé orúkọ church yẹn sà. St. James's Church Àtìkórè Ìjẹ̀bú ẹ̀ẹ́bẹ̀ 4 road Àtìkórè Ìjẹ̀bú ní church yẹn. Now the oríkì orin tí J.K. Adéyẹmí compose wa I was 14 years old 1947 àwọn àlefáyà àtijọ́ ẹ̀ lọ lọ́ní. Ayọ̀ báyé wa nílùú wa Ìjẹ̀bú Ìgbó. Ayọ̀ báyé wa nílùú wa aṣoríire. Gbogbo ìlú ń rọ kẹ̀kẹ́kẹ́ láti wáyọ̀ oyè.
oyè Orímolúsì ẹ̀yọ̀ aráyé akí ọ ọba wa pé tó pé akí ọ Orímolúsì ọba wa o kádé pẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kádé pẹ́ lórí o kó dìgbà pẹ́ lọ́run kí ọba pẹ́ títí kíjọba tù wá lára kábíyèsí o ọba wa onínúure kábíyèsí o kábíyèsí o aláyélúwà Orímolúsì ọmọ àdòrò òkè ọmọ olúfọ ọlẹ ṣe tẹjẹ ọmọ ọlọ́jà gbó bẹ́ẹ̀ ni onídàákan 1947 nìyẹn tìbílẹ̀ ni táwọn ní kíná ti pe bàbá ní àkàbàṣọ̀ràn báàkà ní onílù yẹn òun ló sọ pé mo ti kọ́ ń ṣe tí mo débí yìí nígbà mo ló kọ́ ni pé Ìjẹ̀bú gbó ó ń sọ pé Ìjẹ̀bú gbó ṣoríire pé ọmọ kékeré jọba ìdẹ̀ra wọ̀lúwe ọmọ kékeré jọba ìdẹ̀ra wọ̀lúwe ọba ń gbadé jọba ìdẹ̀ra wọ̀lúwe ọba ń dáadé jọba ìdẹ̀ra wọ̀ wọ́n dá fàdé Adeboye ní fámú ọba ń gbà adéjọba ìdẹ̀ra wọ̀lúwe tí ó wá àgbò ayọ̀ à sọ pé wọ́n ṣe lè pe kábíyèsí ní ọmọ kékeré ìwé kò náà bèèrè pé àwọn àgbàlagbà bàbá mà ní kẹ wọ́n pe lọ́mọ kékeré jọba but for his position ipò tó ọba tó jẹ́ ńgbà yẹn very uncommon kọ́ba ọmọ 35 36 kójọba so ìyẹn náà fi ṣe yọkọ̀ ẹ̀kọ́ nìyẹn níjọ́ yẹn lọ́hùn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run then ara nǹkan tí Múradé ń sọ àmì tí Mojísọ́lá sọ tí mo fẹ́ fún ní òyìnbó ń pè ní corroboration nígbà tí bàbá ní ìfẹ́ sí ẹ̀kọ́ ìjà kan wà nílé wa láàrin bàbá àti màmá tí bàbá sọ pé torí pé mo gbèjà màmá mi níjọ́ yẹn lọ́hùn òun ò ní jẹ́ kí n lọ sí skul mọ́ mo lè wà Orímolúsì college lẹ́ni kan sọ fún pé lọ sọ fún kábíyèsí pé bàbá yìí ni bàbá yìí sọ n bá lọ bá kábíyèsí bá lọ sọ fún oníṣẹ́ta ló fẹ́ ṣe bẹ́ẹ̀ fún kẹ́ oníjókòó ó bá pẹ́ ní kọ̀ọ̀kan lọ pé dáàbì ni wá bàbá dé ó débẹ̀ ó ní kí ìgbà tó ń bá òun ò ní jẹ́ kí n mọ̀ pé mo wà ń bẹ̀ o kí n wà ní another apartment pé levels mẹ́ta ní reception lọ́dọ̀ wọn ní òkè tako so mo wà ń bẹ̀ ní wọ́n á béèrè pé ìwọ tó kàwé ló máa tún sọ pé ọmọ ọ̀dọ́ school torí pé ìwọ pẹ̀lú ìyá ẹ̀já àmì òdi kíní ti yorù yẹn lọ náà ọmọ yẹn ń dẹ̀gbọ́ pọ̀ ọmọ yẹn bright o wọ́n lè ṣe dáadáa tó ra owó kọ̀yà ọ̀rẹ́ mi ni ó sọ fún mi pé náà àwọn tó sharp bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀yẹn jẹ́ wọ́n mọ ikọ̀ tọ́mọ yẹn máa dà lẹ́yìn wá ọ̀la má jẹ́ kí ìjà ìwọ pẹ̀lú ọ̀. àwọn náà wò di Nàìjíríà báyìí. àdúgbò lọ́dọ̀ Ọlọ́run bí kábíyèsí ti sọ fún bàbá ni pé ṣé wàá ṣe bẹ́ẹ̀ tó lọ wa ní kábíyèsí bẹ́ẹ̀ ti gbìyànjú ló náà máa ti ṣe pé kíní kan fún ọ̀fẹ́ kìlọ̀ fọmọ yẹn pé kò gbọ́dọ̀ gbé ìyá ẹ̀ níjà tí ìyàwó bá ń jà pé ẹ̀kọ́ ọmọ dá sí bí ọ̀rọ̀ yẹn ti lọ sí nìyẹn ara àwọn ìdí ẹ̀ tí mi ṣe lè fi ọ̀rọ̀ bàbá Adébóyè eré nìyẹn yàtọ̀ sí pé ọmọ ọ̀gá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Orimolusi college ní sọ lóyìnbó no college education láti ìgbà tá a ti ń bọ̀ látòkúrọ̀ṣọ́ bá lọ tó yẹ jẹ́ gbogbo tá a dúró gbọ́dọ̀ tí bàbá dúró sórí
bá fojú ẹ̀ tí mo ráwọ̀ ẹ̀. Èèyàn ládùn ní èèyàn máa dùn ara mi àmọ́ gẹ́gẹ́ èèyàn láṣọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ adúró nígbà tó collaboration wà pàtàkì òótọ́ ni gbogbo ẹ̀ àbúrò ẹ̀ ti sọ tí o rí irú àwọn nǹkan tẹ́ sọ nípa bàbá Adétáyọ̀ tó succeed dáàdì yín òun ló tún wá popularize orin yẹn èèyàn láṣọ mi yẹn ògbàgbó ni ẹni ẹ̀ máa ń kọ́ ṣùgbọ́n a mọ̀ pé ṣe Adébóyè ló ti mẹ́tò tó bọ́ ẹ̀yìn aṣọ mi they were contemporary. Bẹ́ẹ̀ ni final stop. Oríire àjòbọ̀ ó ṣoríire o wáyé ilé ó ṣoríire o àní bàbá gbéjúlé bàbá wa pàǹpà bójúire o Adébóyè ṣoríire tàjòbọ̀ ó ṣoríire o. The final bit tí mo fẹ́ fi kún to round up this long interview Bukky ṣé o gbọ́ final one wọ́n ṣe Ọba's conference ọdọọdún náà máa ń ṣe ní Ìbàdàn 1957 ara good administration Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti head of service ìjọ ìlọ́wọ́ Simeon Adébọ àwọn ló introduce KEDA, a medium level cadre between junior class and senior service in the public service of Western region. Wọ́n pè ní executive grade wọ́n ní ọmọ Yorùbá tó bá lè àmọ́ Western region tó bá lè ní 3A level or 4A level at 2 cities of the GCE. Àwọn náà recruit síbẹ̀ tó mọ̀ pẹ̀lú àwọn tó pẹ̀lú àwọn the first set. Tó pè síbẹ̀ 1957 October 1 la bẹ̀rẹ̀ iṣẹ́ 1957 àwọn tí ìgbà independence ìgbà Western region mo lọ ṣiṣẹ́ Òkè Àdó ni mò ń gbé wájú pé ilé tí mò ń gbé ẹ̀kúlé Action Group headquarters ní Òkè Àdó ibẹ̀ làwọn ọba yẹn ti máa ń ṣe ìpàdé yẹn ó wá di very particular year mo pé ti 1958 I mean ti 1953 or 54 or so Kábíyèsí Adébóyè wá àwọn ọba lọ́ba wá so ilé old associate and friend there bàbá ẹ̀mú Lókè Àdó bàbá ará ọjọ́ ni bàbá Kúkọ̀yí Ajálẹ́kòkò ibẹ̀ ló dé sí ó wá ní kí Òdì bàbá tó máa ọkọ̀ aláró tó máa dán orí ẹ̀ yẹn kí ẹ wà ní junction yẹn kó máa wo gbà tí bàbá Awólọ́wọ̀ bá ti jáde ní ilé Awólọ́wọ̀ about 5 houses away ní Òkè Bọ́lá opposite ibi tí ó máa ṣe ìpàdé ni kí ó bá ti jáde kí kẹ́ni yẹn kó signal sí òun àwọn mọ́tò máa jáde bàbá fẹ́ràn Àgbàjà Adébóyè aṣọ tó wọ̀ wá ó ṣe ló new car mo rò pé Buick ní ká yẹn 1821 ọ ti sọ fún ọtọ nọ́mbà ẹ̀ fún 1821 àbúrò ẹ̀ náà ti ìwé WA àbíkéde WJ 1821 Vanguard wa ní 626 so now àwọn onífèrè ọba ìkan máa wà lórí bọ́nẹ̀tì ọ̀tún ìkan máa wà lórí bọ́nẹ̀tì òsì owó tí wọ́n wọ aṣọ yẹn ṣe ló bá kọ́lọ̀ lápàlú àkọ́ gbogbo wọ́n ti signal sí pé òun ti rẹ́dì bó ti bọ́ kí ó calculate ẹni pé Awólọ́wọ̀ bá ti jáde nílé ẹ̀
so signal adúmbò wọn èèyàn bu títì àti máa pa lókèrè and they could see from a distance ìjagunlé kò bá bẹ́ síta àwọn ló bọ́ sínú káyìí bó ti ń bọ̀ ní onífèrè ẹ̀ sọ pé ó bòkè ṣe kùrúkùrú bòkè ṣe Adébóyè bàbá Mojírádé ó bòkè ṣe tó onífèrè yẹn mo kọ́ tó fi máa ń jí gbogbo ìjẹ́ gbogbo 5 a.m. every day nìyẹn tí bó ti give signal nìyẹn ṣé wọn pé cultural center ní Ìbàdàn jẹ́ wọ́n mọ rírì traditional something ọba òwò àwọn ọba ti ń kọjá Aláké ti kọjá Àwùjalẹ̀ ti kọjá gba àwọn ọba Ríṣìṣì ti kọjá Ọ̀gbẹ́ni Ọjà ti kọjá so wọ́n ti kọjá òun bàbá lòun látúbọ̀ tó wọ́n ń fún fèrè yẹn àwọn nílùú yẹn àwọn nílùú tiẹ̀ wọ́n ti dúró sí junction bíi kíní yẹn àwọn tó dẹ̀ ti wà bẹ́ẹ̀ ṣe wọ́n pé Ògbómọ̀ṣọ́ gbogbo wọn mọ́ra wọn ṣùgbọ́n tí bàbá sọ̀kalẹ̀ láriwo bá lá Kábíyèsí Adébóyè bàbá Mojírádé ó bòkè ṣe kùrúkùrú bòkè ṣe so kọ̀rọ̀ bọ̀tọ̀ bí ọ̀ká ẹ̀kọ́ bàbá Mojírádé ó bòkè ṣe bó ti fún fèrè yẹn tó ti kú ariwo àwọn olóò sọ pé who is coming bàbá Ọọ̀ni Èsìá bàbá Ọọ̀ni Èsìá Ọlọ́wọ̀ Èsìá Aláké Èsìá kúkú bí ọba Kámi gbogbo bàtíjà abúlé kò máa dé ọkọ̀ ní tall handsome charismatic man tó dẹ́nu gẹ́gẹ́ báyìí gbogbo ìlú gbogbo wọn dìde dúró ní gbogbo àwọn ìyọ́ntọ́dọ̀ Kábíyèsí lójú òkè lọ́jọ́ kínní ó wá lọ sí iwájú Ọọ̀ni ó bá ò fún Ọọ̀ni ó bá ò fún Ọọ̀ni tí ìjẹta ni o Adéyẹmí ọba and governor ó tún wá dé ọ̀dọ̀ Awólọ́wọ̀ ó bá ò ṣe kìnnì wà ní Ọọ̀ni Kábíyèsí ó ní get the seat for Kábíyèsí ṣé ni Awólọ́wọ̀ ní kan get the seat for Kábíyèsí ní ìbẹ̀rẹ̀ kóso ní Ijebu torí Ijebu was just a small community. I mean, I'm telling you, Ondo had a great recognition and festival. Who would know that the great dressing and everything and timing, great arrival there was all orchestrated and so. And that was fantastic PR. Serious issue, I think. All right, that one. Àmì o, ẹ̀yin wọn àtúbọ̀ dára o. Ètò assignment tó fún mi ní pátábúrò ẹ̀gbọ́n kárí ọ̀nà ọ̀la fún mi ṣe o. All right, ó dàbọ̀. Àti ní gbogbo Nàìjíríà, Olúwa ní fi dùn wá o. Nàìjíríà náà túbọ̀ tòrò á dára ju báyìí lọ. Ó ti dá sẹ́yìn rí afẹ́kọ́ tó wá dára ju bẹ́ẹ̀ lọ. Olúwa jẹ́ ó ṣe é ṣe o. Gbogbo iná nìkan bá sọ wọ́pọ̀ láti jẹ́ pé ó ṣe é ṣe. Òun náà làwọn náà ṣe gbìyànjú wọn pátí. Àṣà wa, èdè wa ká gbé lárugẹ àti ẹ̀kọ́. Kàmáde gbàgbá àwọn akọni tó ti lọ. Àwọn aṣíájú ti rere tó ti ṣe rere. Káà náà má dẹ̀bẹ̀ bí ká má bà nǹkan jẹ́. Ká tún á fi kún yìí táwọn ṣe sí. Ọlọ́run á lè gbé aborí kòrónà yìí o tó bá rí torí Ọlọ́run ní fàjùlọ hàn gbogbo ayé sẹ́yìn Ọlọ́run nìkan láláṣẹ tí ọwọ́ wa ò ká ṣùgbọ́n Ọlọ́run àgbà Ọlọ́run ká á dẹ̀ bá lé kòrónà lọ. Nàìjíríà tó wà dára fún mi. Thank you. Akí nìkan ní ẹ wá kí bàbá wa ọmọ òfin ràn oyè. Very good, Ijebu nìyẹn. Ẹni ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́ ní ìsìnkú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. Àwọn ọmọ alágọmọ 16. A kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, a tún kí gbogbo ẹ̀yin tí ẹ máa wò ó nígbà tí àwa bá ti kásẹ̀ ètò ńlẹ̀ pé gbogbo yín ẹ ṣe ẹ̀kọ́ tí a fẹ́ kí á rí mú nínú gbogbo nǹkan tí a ti sọ látàárọ̀ náà ni wípé níbi gbogbo tí a bá wà ẹ jẹ́ ká máa la ipa torí ipa tí a bá là o làwọn tó wà bẹ́ẹ̀ pẹ̀lú wa sọ o làwọn tí wọn ò tí ì bí lásìkò yìí gan o làwọn náà dé bá tí wọn á padà máa sọ nípa wa ṣé ẹ mọ̀ wípé mo ti sọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìwé mi ìbáyọ̀ ọ̀hún la wà ní gbogbo àsìkò tí bàbá wa tán fi lọ ṣùgbọ́n nígbà táwa di ayé
a rí àǹfààní láti kà nípa wọn ìtawà sí ìkàlà tó wá wò pé ká tó wá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ ìgbà náà ṣé bá a ṣe kà á ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀yin náà sì ti gbọ́ báyìí pé bá a ṣe kà á bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà ló rí ó wá kù sọ́wọ́ èmi ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá náà kí láyé á sọ nípa wa nígbà tí a bá mímí ìkẹyìn kí làwọn tó kù á sọ nípa wa nígbà tá a bá sí mọ́ ẹ jẹ́ ká mú èdè wa ní pàtàkì ká mú àṣà wa ní gbòógì ká ka ẹ̀kọ́ sí pàtàkì torí ohun tí èèyàn bá lóye ẹ̀ òní àfikọ́ yẹn ń tá a bá nílà fẹ́ lòmíì ìtẹ́yàn ò bá ní kò lè fún ẹlòmíì pẹ̀lú eléyìí náà láfi káàdì ètò ní fún tòní àmọ́ ká tó lọ lẹ́ẹ̀kan sí i. ṣé kí n fi nǹkan ṣe kó fún ẹ tó sọ yẹn pé nípa ìlú wa èdè ìlú wa. bẹ́ẹ̀ ni sà. wọ́n ní ikú ń jẹ̀pà òun rẹ̀dí kò mọ̀ pé nǹkan tó ń pààyàn ló ń rẹ̀ tí àwọn lárúbáwá àwọn òyìnbó tó wá ń kọ́ èdè wa tá a bá fura jẹ́ ara ó fò ní o àfàìmọ̀ kó má jẹ́ ẹ̀wọ̀ ọgbọ́n bá ń ṣe rojò rẹ jẹ́ láti gbalẹ̀ wa lọ́jọ́ iwájú ni wọ́n nídìí kọ̀ọ̀kan àwọn ọmọ tí wà ọkọ Yorùbá mọ́ wọn lè sọ èdè Yorùbá wọn òwe wọn wọ́n mọ̀ jà tí mò ń jà nílé tèmi bí àwọn mi tó ń kàwé ní ìdẹ̀dálẹ̀ láti rí i pé káàárọ̀ jíire lédè tí mo fi ń kí wọn mo fi bá wọn sọ̀rọ̀ ìtàn ayé Oòduà àlọ́ tí Yorùbá fi ń kọ́ ọmọ ẹ̀ níwà eré ní ihò gbogbo ẹni mo ń gbìyànjú àtẹ̀lé kọ́ ó jẹ́ dandan kí gbogbo wa ṣe o bí bẹ́ẹ̀ kọ́ àfàìmọ̀ káwọn àlejò máa ní kó ní ọmọ nílé kúrò nílẹ̀ nígbà tó jẹ́ pé ó lọ ń kọ́ èdè wa tá ọ̀dẹ̀ kọ́ ká fura síbẹ̀ ẹ ṣe pọ̀ ẹ ṣeun adúpẹ́ púpọ̀ ẹ tún ti gbọ́ ìmọ̀ràn àgbà tún bàbá wa kí lẹ́ẹ̀kan sí i pé wọ́n kú ìtẹ́wọ́gbà wa wọ́n kú ìfàkókò sílẹ̀ torí èmi fọ́ra mi mọ̀ wípé ọwọ́ wọn máa ń dí ṣùgbọ́n nínú bí ọwọ́ ṣe dí náà ni wọ́n tún ti fi àsìkò sílẹ̀ láti lẹ́yìn náà bá wo ojú aago yín ẹrí iye wákàtí tí a ti lò papọ̀ wípé tí wọ́n torí pé wọ́n nífẹ̀ẹ́ sí bàbá yìí wọ́n sì nífẹ̀ẹ́ ìlú Ìjẹ̀bú Igbó èmi gbàgbọ́ wípé ìfẹ́ tí wọ́n ní sí bàbá àti ìfẹ́ tí wọ́n ní sí ìlú òun ni wọ́n tò papọ̀ tí wọ́n fi àsìkò sílẹ̀ tó báyìí amọ̀ye yín bàbá wa Ọ̀túnba Ọlábíyìí ẹ má bínú pé Ọlábíyìí Dúrójayé mò ń bẹ̀bẹ̀ pé ẹ má bínú pé mo bá yín lóye pé yín lórúkọ náà ẹ túbọ̀ pẹ́ fún wa nínú àlàáfíà aláṣẹ Olódùmarè bákan náà ni mo tún dúpẹ́ lọ́wọ́ ìyá wa tí wọ́n gé ọmọ ọkọ pàtàkì èyí tó bá ṣẹlẹ̀ míì ni wọ́n á kà sí pé bàbá ti lọ kílẹ̀ tó ń dààmú mi sí ṣùgbọ́n àwọn náà mọ̀ wípé bàbá iyì ni wọ́n bàbá ṣiṣẹ́ yìí sílẹ̀ àwọn náà sì tún jẹ́ ọmọ tó mọ yìí torí eléyìí ni wọ́n ti gbéra dìde ni bàbá wa ṣe pé wọ́n táwọn náà sì gbéra dìde láti sọ̀rọ̀ nípa bàbá wọn adúpẹ́ púpọ̀ ìyá wa ọjọ́ tí yín náà dalẹ̀ ọmọ rere àgbẹ̀yìn yín lágbára Ọlọ́run ẹ ṣe púpọ̀ wà. ó ṣì jẹ gbogbo àgbèyẹ o. àmín. ìyá Yorùbá gidigidi gan. bákan náà ni adúpẹ́ lórí gbogbo àwọn ikọ̀ ìṣẹ̀dálẹ̀ àwọn tí a jọ wà ń bí àtàwọn tí ọ̀nà tó jí òjẹ́ ká lè jọ rìn wá wípé gbogbo yín lẹ ṣeun púpọ̀ iwájú báyìí lọ́pọ̀ ibi tí gbogbo wa máa ré sí àní lọ sẹ́yìn nígbà kọ̀ọ̀kan pẹ̀lú eléyìí ni a fi máa dágbére fúnra wa gẹ́gẹ́ bí mi ṣe máa sọ fún yín ní gbogbo ìgbà pé mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ni màá lọ ẹ̀yin náà ni màá dẹ̀ tó ṣe alábàápàdé tó bá tún di ní ọ̀túnla lágbára Ọlọ́run lọ́jọ́bọ̀ látòpàdé lórí ètò títí di ìgbà náà ire báyìí lójú owó rí ire lámàrí o Olúwabùkọ́lá Adélékè ń dágbére fún yín pé ká fi ire pàdé. ìṣẹ̀dálẹ̀